ṣòfò lábẹ́ bó ṣe lè kó mọ́. Nínú ìwé ìròyìn Premier Time ni mo ti rí ìròyìn títí ọwọ́ mi yìí o. Ìjọba ìpínlẹ̀ Ondo ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé ìwé kan tí àwọn agbésùnmọ̀mí àti àwọn adìhámọ́ra tí wọ́n fi ṣọwọ́ sí ìjọba ìpínlẹ̀ náà láti ṣe ìkọlù sí àwọn àyè kan ní ìjọba ìpínlẹ̀ Ondo wọ́n ní àwọn ti mọ̀ sí àwọn sì ti wà ní ṣẹpẹ́ báyìí. Ìwé ìròyìn Premier Time ló kọ. Nínú ìwé ìròyìn Vanguard náà ni màá ti mú ìròyìn àkọ́kọ́ eléyìí tó wà lọ́wọ́ tèmi láàárọ̀ yìí. Níbẹ̀ ni ẹgbẹ́ òṣèlú PDP apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní Wike òun gan wà lára àwọn tí wọ́n ba ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n fi ọwọ́ ọ̀bàjẹ́ kàn. Ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ́. Lórí ọ̀rọ̀ àwọn àgbààgbà inú ẹgbẹ́ òṣèlú PDP tó kà dákẹ́hùn ló jẹ́ kémi náà fẹ́ ka ìròyìn yìí o. Àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìjọba ìbílẹ̀ Ìtẹ̀síwájú ni wọ́n ti ju ẹgbẹ́ òṣèlú PDP kalẹ̀ pọ̀ bí àmúkù ọ̀sán ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kọrin hallelujah ní jọ̀ọ́ hallelujah ní jàre. Nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà. Níbẹ̀ ni gómìnà Yusufu ló ti sọ fún Kwakwanzo wípé wò ó má dá wọn lọ́hùn oje kò sẹ́ni tó lè rí àárín àwa méjèèjì kò sí ọ̀tá kan tó lè wà àárín wa. Ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ́. Nínú ìwé ìròyìn Leadership ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí o. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ASUU ni wọ́n ti ṣẹ́wélé ìyanṣẹ́lódì oníkìlọ̀ lẹ́sẹ̀ méjì tí wọ́n gùn lé. Ìwé ìròyìn Leadership ló lìdí ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí wà. Ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè wa Nàìjíríà ni ẹ ti sọ pé ẹ wo gbogbo àwọn rògbòdìyàn eléyìí tí máa ń wáyé nínú lẹ́yìn ètò ìdìbò jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ó ní kèé ṣe ń tó kópa gan-an ló yẹ kó lọ mọ́ rojọ́ nílé ẹjọ́ bí kò ṣe àjọ INEC bóun ni ẹ ti ṣe tí èbó fi dàrú. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn ọ̀hún. Ẹgbẹ́ kìíní yìí wà. Ìwọ ló kàn. Àwa ló kàn. Gbégbá bò. Ta ló sọ̀rọ̀ yìí o. Mínísítà ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló máa fohùn lédè èèyàn olóyè Báyọ̀ Adélabú ó ní èmi ló kàn láti jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìwé ìròyìn Daily Trust ló ti jáde. Ọláwépọ̀ Azim òun náà ló ti pe àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ní apá àárín gbùngbùn àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní ẹ wò ẹjẹ́ àjókòó ká sọ̀rọ̀ àsọyépọ̀ bó o lẹ́gbẹ́ yìí yóò ṣe tẹ̀ sọ́wọ́ iwájú tí gbogbo dúkùú tó wà ń bẹ̀ tí ó sì jẹ́ rodò tí ó rọ rèé mú mi. Ìwé ìròyìn The Nation òun náà lọ́kọ́. Ẹnìkan ó mà ti fohùn òkè sọ̀rọ̀ ní ìlú Ọ̀yọ́. Ó sọ báyìí wípé nǹkan tó bá ń dunni kò ní méjì lọ́rọ̀ ó ń dunni náà ni o. Fún ìdí èyí ó kó gbogbo ẹrù rẹ̀ ó kẹrù káàsà rẹ̀ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP. Kí ló sọ? Ohun tó sọ ni wípé ẹnìkan ṣoṣo ló ń darí ẹgbẹ́ òṣèlú PDP ní ìlú Ọ̀yọ́. Fún ìdí èyí èmi ò fara gbà á mọ́ ló bá kúrò nínú ẹgbẹ́ ọ̀hún. Ìwé ìròyìn Insight Ọ̀yọ́ ló kọ. Nínú ìwé ìròyìn The Nation náà ni mo sì wà. Níbẹ̀ ni ìròyìn ti gbé o wípé Davido ọmọ bàbá olówó òun náà ni ẹ sọ pé wọ́n ti yàn gẹ́gẹ́ bí alága eléyìí tí yóò mọ̀ mójútó ètò bí wọ́n ṣe ń náwó àti ètò ìṣúná fún nínú eré ìdárayá ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìwé ìròyìn The Nation òun náà lọ́kọ́. Nínú ìwé ìròyìn Daily Post ní ìròyìn eléyìí ló ti jáde wá o. Ìdí àti ìtumọ̀ tí wọn ò fi fẹ́ kí Nnamdi Kanu kó jáde ní àhámọ́ ní àlàáfíà. Ta ló sọ̀rọ̀ yìí? Sowore òun ló fẹ́ sọ púpọ̀ lọ́rọ̀. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ jáde. Tí wọ́n bá kọjú ìjà sí yín ẹ kọjú ìjà sí wọn padà ẹ̀yin náà ẹ ya lù wọ́n. Gómìnà Bago òun ló sọ fún àwọn ará olùgbé ìpínlẹ̀ Niger ó ní àwọn agbésùnmọ̀mí èmi ò ṣetán láti bá wọn dúnàádúrà tí ẹ bá sì kọjú ìjà sí yín ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ ayé di báràkà kẹ́ ẹ yalù wọ́n. Ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ́. Nínú ìwé ìròyìn Daily Trust náà ni mo ṣì wà. Tí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó bá lè kùnà tí kò ṣe àṣeyọrí yóò nira fún ẹni tó bá gba ipò lẹ́yìn ààrẹ Tinubu láti ṣe àṣeyọrí o. Ta ló sọ̀rọ̀ yìí? Àgbà ọ̀jẹ̀ kan nínú ẹgbẹ́ òṣèlú òun ló máa fẹ́ sọ̀rọ̀ kí lorúkọ rẹ̀ ó gbọ́. Ìwé ìròyìn Daily Trust ló ti jáde. Ṣé ẹ rí àwọn ọmọ apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọn ò bá ní ẹ̀rí ọkàn òun náà ni wọn ò ní ṣe àtìlẹ́yìn fún sáà ẹlẹ́ẹ̀kejì fún Tinubu. Àwọn òní ẹ sọ bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ kan tí wá láti apá àríwá
orílẹ̀-èdè wa Nàìjíríà náà sọ̀rọ̀ ọ̀hún síta. ọ̀rẹ́ bò ń rìn lọ ọ̀rẹ́ máa fura o. Yes sir. kì í sọ̀rẹ́ nìkan àtọmọ ìyá ẹ máa fura. Yes sir. ẹ wẹ̀yìn wò. Yes sir. bí wọ́n bá ní ẹ ká lọ síbì kan. Yes sir. ọmọdékùnrin ọmọ ọdún 17 ó sì yọ ìríran àbúrò rẹ̀ méjèèjì ó fẹ́ fi ṣoògùn owó ni o. Wow. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Wow. kéèyàn ó mọ fura tó tọ́ o ẹ fura o. ẹ fura pásá ò fura pásá jáná àjà ò fura àjájìn bólè ò bá fura olè ní ọkọ. ẹni tó wọṣọ sọ́rùn tí ò bá fura. wọ́n bọ́ lọ́rùn rẹ̀. ó ṣe kí wọ́n sì fìlà orí ẹ̀ lọ. kọ́lọ́ gbà wá o. kò sí wàhálà. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló mọ̀ tún wà níbi tí ìròyìn ti gbé léde wípé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú NNPP eléyìí tí wọ́n lé ní 500 òun náà ni ẹ sọ pé àwọn òṣèlú ẹgbẹ́ òṣèlú NNPC mọ́ o àwọn ti mú ìgbálẹ̀ káwọn ó sì gba kó mọ́ ìpínlẹ̀ Kánò òun náà lọ̀rọ̀ ọ̀hún ló ti jáde. tó àwọn kókó yìí àti kókó míì láwọn máa mú wa ló ní kẹríkẹrí kẹ́ńkẹ́ láwọn máa tún ní ìpele bí aṣọ ọ̀yẹ̀lẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ wípé ìpele laṣọ tí ń bẹ lára ọ̀yẹ̀lẹ̀. bẹ́ẹ̀ni tí a bá sì ti sí kan a tún sí kan tá a bá sí tòkè a tún sí ti sàlẹ̀ bẹ́ẹ̀ni a wàá tu débi kòńkò tó níbi kìnìún gangan sàn. ó ṣeun my brother mo jẹ́rìí ẹ̀ ó dé bẹ́ẹ̀ ó débi tó máa ń tú ó lè máa tú kankan láàárọ̀. kí ló ń tú báyìí o. oje tó wà láàyè omi ló sọ lánàá ìtútù ni tòní mo jẹ́rìí ẹ̀. kí ló túmọ́júmọ́. àtúlẹ̀ kan lé. kí ló túmọ́júmọ́. mo jẹ́rìí ẹ̀ ó ṣeun jàre. kárí láyé. ṣebí ìtú ìsun oje ní tànà tútù tòní àmọ́ tó tún ṣe lọ́la. a tún náà ní ṣebí o ti gbàgbé pé wọ́n máa ń túṣu sódó. ṣé wọ́n yé túṣu sódó ni. wọ́n ti ẹ̀ mọ́ túṣu sódó ká tó gùn. ó ti yé mi. tòkè ṣu lásìkò kọ́kọ́ mú àbí. ká tó mú ti sàlẹ̀. thank you my brother. ẹ kú ojúmọ́ ẹ̀yin aráalé à ń kéyìn láàárọ̀ yìí wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa o ìkànnì Alálùjálẹ̀ ń gbọ́ lọ́wọ́ ìkànnì 99 pẹ̀lú ìyànmọ́sí tó gbé owó kan pọ̀n ìlú òkè o látakàn mọ́lẹ̀ sí ní ìjọba ìbílẹ̀ Kájọlà láwà tá a ti ń dún tá a ti ń kùn tá a ti ń dún yomoyomo ṣe ti gbogbo ọmọ ẹ̀dá ayé tó láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa gbọ́ ìròyìn àjímúná fún títí òwúrọ̀ òní ojúmọ́mọ́ olówó gbówó oníkẹ̀kẹ́ òwú gbé kẹ̀kẹ́ òwú alágàdá ogun gbé agàdá ogun àwa náà a ti wà nínú yàrá agbára bẹ́ẹ̀ ni a ti ga ẹnu ṣe báyìí tá a ti fẹ́ máa wí ní gbèjègbèjọ nígbẹ̀rìndínlógún ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn èyí tó ti jáde nínú ìwé ìròyìn ilé wa ni a ó máa mú wá sétí ìgbọ̀yìn bí wọ́n ṣe kọ àti láti jẹ́ kẹ́ ẹ mọ̀ ibi tí ìlú dé dúró lónìí yìí ọjọ́bọ̀ kọlọ́jọ́ òní láṣẹ Ìdùmarè ire wa kò ní ìdí tẹlòmí o yóò sì bọ̀ yóò tó wa lọ́wọ́ àníràrìn fẹ́ ṣèṣí bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ó délé kò délé oroko kò dóko toko oroko dóko oroko tó kò ní jẹ́ ti yín bẹ́ẹ̀ ni kò ní jẹ́ ti ẹni tí ó ṣẹlẹ̀ sí tí ó kàn yín láṣẹ Ìdùmarè á wàá fi àìkú dẹ́gbẹ̀ra ká má dé ìnàpẹ́nu abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. ẹ káàárọ̀ o ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí tó bá ń fẹ́ dé fún ti tàárọ̀ yìí akínyínká bọ̀ sí ìkànnì alára àgbàyídá ìkànnì Spirit 9.1 FM náà lẹ́ ń gbọ́ òkè ò láwà ìṣà ìjọba ìbílẹ̀ Kájọlà ìpínlẹ̀ Ọ̀yọ́ akínyínká bọ̀ sórí àkọ́tún ètò àjímúná ròyìn fún ti tàárọ̀ yìí ẹ ti mọ̀ wípé tí ojúmọ́ bá ti mọ́ báyìí àwa náà á gbé iṣẹ́ tiwa á ṣe é bẹ́ẹ̀ náà ti wá ń lọ bí iṣẹ́ yín ẹ̀yin ẹ má ṣàì gbọ́ rédíò kẹ́ ẹ lè mọ bí ti ń lọ kí ẹ mọ̀ sọ fún yín pé wọ́n wí wọ́n sọ pé iná ló jẹ́ agbè ká yín mọ́lé ní bó ṣe ń jáde ní yàjóyàjó fún ti tòórọ̀ yìí o bí ó ṣe Ọlánrewájú Álímì ló kọ tèmi o ẹ kú kalẹ̀. tó ẹ kú kalẹ̀ yín ènìyàn wa ẹ máa bọ̀ wá lójú òpó ayélujára SIP-FM òkèhò a ti wà níbẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ènìyàn ti ń fojú ṣẹ̀yẹ àtàrí láti wò ó bínú yàrá agbára wa bó ṣe rí bẹ́ẹ̀ náà ni ẹ ṣe tún lè darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ bá tẹ abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ tàbí Ọlánrewájú Álímì bẹ́ẹ̀ bá tẹ̀ ẹ́ àjọ máa wúra wa bó ṣe tó àti bó ṣe yẹ omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni tantawo èjì ń tọ̀gbẹ̀rì káwọnú ìròyìn ọ̀hún láláì ní fà kókò ṣòfò lábẹ́ bó ṣe lè kó mọ́ nínú ìwé ìròyìn Premier Time ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí ìjọba ìpínlẹ̀ Ondo ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé
àwọn ti wà ní ìgbáradì fún àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò tí wọ́n ń da omi àlàáfíà ìlú rú, tí wọ́n ti fi ìwé kan ṣọwọ́ sí ìjọba ìpínlẹ̀ Ondo wípé àwọn fẹ́ ṣe ìkọlù sí àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí ìjọba ìpínlẹ̀ Ondo tí wọ́n jẹ́ kó di mímọ̀ fún àwọn oníròyìn, nínú àtẹ̀jáde náà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn adìhámọ́ra ni wọ́n ti fi ìwé kan ṣọwọ́ sí ọ̀gá àgbà àwọn ọmọ iléeṣẹ́ ológun tí wọ́n pè ní brigadier commander, ni wọ́n fi ìwé ọ̀hún ṣọwọ́ sí o, tí wọ́n sì sọ wípé àwọn adìhámọ́ra ọ̀hún ni wọ́n fi ìwé ọ̀hún ṣọwọ́ èyí tó ní déètì 20 oṣù kẹwàá tí a wà yìí, tí wọ́n sì sọ wípé àwọn yóò ṣe ìkọlù sí àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, bòńkẹ́lẹ́ ni wọ́n fi ìwé ọ̀hún ṣọwọ́, ṣùgbọ́n ó padà lu síta tí àwọn ènìyàn tí wọ́n sì kẹ́fìn rẹ̀. Nínú ọ̀rọ̀ tí wọ́n fi síta náà ni ó ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn agbègbè tí wọ́n fi orúkọ rẹ̀ léde wípé àwọn ó ṣe ìkọlù sí ní agbègbè kan tí wọ́n pè ní Ìrètí Àkókó àti Ọ̀yìn Àkókó tó fi mọ́ Ọ̀wọ̀ town. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n ní àwọn adìhámọ́ra yìí ni wọ́n kẹ́fìn wípé wọ́n jẹ́ àwọn afurasí ikọ̀ ISWAP. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn, wọ́n sọ wípé àwọn adìhámọ́ra ọ̀hún ni wọ́n ń ṣe ìkọlù ní Kogi, tí wọ́n sì tún ti fẹ́ bọ́ sí ìpínlẹ̀ Ondo báyìí. Nínú ọ̀rọ̀ tí ìjọba ìpínlẹ̀ Ondo sọ, wọ́n sọ wípé àwọn òṣìṣẹ́ elétò ààbò wọ́n ti wà ní sẹpẹ́ báyìí láti ṣàbòbò ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn àti láti má jẹ́ kí irú ìṣẹ̀lẹ̀ ìkọlù bẹ́ẹ̀ kó wáyé ní ìpínlẹ̀ Ondo. Ìwé ìròyìn Premier Time ló kọ ìròyìn náà jáde, ẹlẹ́mu kẹyẹ̀wò níbẹ̀. Nínú ìwé ìròyìn Vanguard náà lèmi ó ti mú ìròyìn àkọ́kọ́ tọ̀dọ̀ tèmi láàárọ̀ yìí. Níbẹ̀ òun náà ni ẹgbẹ́ òṣèlú PDP, àwọn àgbààgbà lẹ́gbẹ́ òṣèlú PDP ní apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà, òun náà ni ẹ̀mọ̀ ti sọ̀rọ̀. Wọ́n ní Wike ó wà lára àwọn tí wọ́n mú èbù ẹ̀yìn bá ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀-èdè wa Nàìjíríà. Àgbáríjọpọ̀ àwọn aṣáájú àti àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú PDP apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n fi ìpínlẹ̀ Sokoto tí wọ́n fi ṣe ibùjókòó, òun náà ni ẹ̀mọ̀ ti sọ̀rọ̀ léde. Wọ́n ní mínísítà fún olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà Nyesom Wike ó wà lára àwọn kan tí wọ́n jọ kóra àwọn jọ tí wọ́n sọ pé wo kò ní tùbà kò ní tùṣẹ fún ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀-èdè wa Nàìjíríà nínú ìpàdé kan eléyìí tí wọ́n ṣe tó jẹ́ ẹlẹ́ẹ̀kejìdínlógún rú rẹ̀ tí wọ́n ṣe ní ìlú Sokoto. Níbẹ̀ òun náà ni a ti ń sọ̀rọ̀ tí wọ́n sì ń jẹ́ ó di mímọ̀ wípé àwọn ní ìgbàgbọ́ nínú ìṣèjọba ẹni tí ó jẹ́ alága fìdíhẹ́ fún ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè wa Nàìjíríà, ambassador Elia Umar Damagum, lórí ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ. Wọ́n ń jẹ́ ó di mímọ̀ wípé bí àwọn kan bí wọ́n ti ń fà á sókè làwọn kan ní ń fà á kó wálẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP. Kódà wọ́n ní ìpàdé gbogbogbò eléyìí tí ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ti pìyàmọ́ fún ọjọ́ 16 ọdún tí a wà nínú rẹ̀ yìí, oṣù kọkànlá, ní ìlú Ìbàdàn olúùlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n láwọn kan wà tí wọ́n sọ pé kò mọ̀ ní ṣeéṣe nínú ẹgbẹ́ òṣèlú PDP. Bákan náà ẹni tí ó jẹ́ akọ̀wé fún àwọn ẹgbẹ́ àgbààgbà ọ̀hún ní apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà, dókítà Abbas Sadauki Damadami Tofa, òun náà ló sọ̀rọ̀. Nínú ọ̀rọ̀ tó sọ jáde ló ń jẹ́ ó di mímọ̀ wípé nínú ẹgbẹ́ òṣèlú PDP a nílò láti jọ fọwọ́sowọ́pọ̀ nítorí pé àwọn kan wà ń bẹ̀ tó jẹ́ pé bí kó wálẹ̀ òun náà ni wọ́n ń ṣe o. Wọ́n ní gbogbo eléyìí kò sì sí ní tó lè fà á kó fi wálẹ̀ nítorí pé àgbáríjọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tọkàntọkàn bí ó ṣe tẹ̀ sọ́wọ́ iwájú òun náà làwọn máa fẹ́. Sadauki kò ṣàìtẹ̀ wájú wípé àwọn kan wọ́n ti kóra wọn jọ tí wọ́n sì ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ẹgbẹ́ alátakò lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC, wọ́n sì wá tó ń ṣiṣẹ́ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú PDP. Ẹ dákun kí lẹ fẹ́ kírun wọn ó ṣe bí ó sì pé kí wọ́n máa fà á wálẹ̀. Táwọn kan bá ti ní ṣe kó dúró sókè, àwọn kan ò ní kó wálẹ̀ ní nínú ẹgbẹ́ òṣèlú PDP. Wọ́n wá sọ̀rọ̀, wọ́n ní ẹ wò ó, kò wá sí nǹkan kan tí ẹnì kankan bọ́dì tó lè ṣe o. Wọ́n ní ó di ìgbà tí ìpàdé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP tó bá wáyé kẹ́ ẹ tó mọ̀ pé ẹgbẹ́ òṣèlú PDP kì í mọ̀ ṣeré. Wọ́n sọ̀rọ̀, wọ́n tẹ̀ wájú o. Wọ́n ní Wike lè mọ̀ tí Wike ó wí lọ́la nítorí pé n tí ń wí lónìí òun náà la mọ̀ tá ẹ rí Wike n tó bá wù ní ó sì wí. Ẹgbẹ́ òṣèlú PDP yóò máa tẹ̀ sọ́wọ́ iwájú, kò sí nǹkan kan tẹ́nibọ̀dì tó lè wí o. Ìwé ìròyìn Vanguard òun náà ló kọ ìròyìn ọ̀hún. Nínú ìwé ìròyìn Leadership ní ìròyìn eléyìí ló ti jáde wá. Àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ASUU
ni wọ́n ti ṣẹ́wélé ìyẹn ṣẹ́lódì oníkìlọ̀ ọlọ́sẹ̀ méjì tí wọ́n gùn lé o wọ́n sì ké sí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wọn káàkiri kọ̀rọ̀kọ́ńdó orílẹ̀-èdè nàìjíríà wípé ẹ padà sẹ́nu iṣẹ́. àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ tó ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní fásitì ilẹ̀ wa ìyẹn the Academic Staff Union of University ni wọ́n ti ké sí àwọn ọmọ ẹgbẹ́ wọn báyìí wípé kí wọ́n padà sẹ́nu iṣẹ́ o kò sí ìyanṣẹ́lódì oníkìlọ̀ ọlọ́sẹ̀ méjì tí àwọn gùn lé mọ́ tẹ́ bá gbàgbé tẹ́ bá sì gbàgbé ẹ tún jẹ́ ká rán yín létí ní ọjọ́ 13 oṣù kẹwàá tí a wà yìí ní àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ASUU yìí ni wọ́n gùn lé ìyanṣẹ́lódì láti jẹ́ kí ìjọba mọ̀ wípé ohun tó bá ń dunni ní pọ̀ lọ́la ẹni ṣe bí wọ́n ní ológun ẹrú kú wọ́n sínú pánsá aṣọ rẹ̀ ó sì jẹ́ ọ̀kan ṣoṣo fún ìdí èyí ohun tó bá ń dunni kò ṣeé dákẹ́ wí àáfẹ́ ohun òkè àáfi sọ ni ìdí rèé tí àwọn ẹgbẹ́ náà tí wọ́n fi gùn lé ìyanṣẹ́lódì wípé ìjọba wọn ò mú àdéhùn wọn ṣẹ àti wípé wọn ò ṣe bó ṣe tọ́ fún ìdí èyí àwọn gùn lé ìyanṣẹ́lódì òun ló ń lọ tó sì ń lọ lọ́wọ́ o tí ìjọba orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n sì ń wá ojútùú àti ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ náà ní àná òde yìí ní ìjọba àti àwọn alẹ́nulọ́rọ̀ níbi agbọ́nu ìjọba ni wọ́n ṣe ìpàdé pẹ̀lú àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣìṣẹ́ ASUU ọ̀hún pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ tó fi mọ́ àwọn èèkàn tó fi mọ́ ààrẹ àwọn ẹgbẹ́ náà nínú ọ̀rọ̀ kan tí ààrẹ ẹgbẹ́ àwọn ASUU tó fi síta ìyẹn ọ̀jọ̀gbọ́n Charles Puwona òun ló jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀ wípé ẹ̀yin ọmọ ẹgbẹ́ mi a ti ṣẹ́wélé ìyanṣẹ́lódì báyìí lórí ìpàdé tí a ṣe lówùúrọ̀ àná ìyẹn àná ọjọ́rú gẹ́gẹ́ bó ṣe wí ó wá ṣàlàyé wípé tí ìjọba àpapọ̀ tí wọ́n bá jẹ́ olótìtọ́ pẹ̀lú àdéhùn tí àwọn jọ ṣe ó ní kò ní sí gbódòun ró sọ bẹ́ẹ̀ ni kò ní sí fàákàjà mọ́ ìwé ìròyìn leadership ló lìdí ìròyìn ọ̀hún jáde o ẹ lè mú kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà níbẹ̀ ni gómìnà Yusuf ló ti sọ fún Kwankwaso tó ń jẹ́ ó di mímọ̀ wípé kò sí ẹnikẹ́ni tó bá jẹ́ tó fojú rẹ̀ jọ ọ̀tá àbí ọ̀rẹ́ tó lè kó sí àwa méjèèjì láàrin gómìnà Abba Yusuf ti ìpínlẹ̀ Kano òun náà lọ́mọ ti sọ̀rọ̀ tó sì ń jẹ́ ó di mímọ̀ fún bàbá ìsàlẹ̀ rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú sẹ́nitọ̀ Rabiu Musa Kakanzo náà ló ti sọ ó ní ẹ wò ó kò sẹ́nì kankan nínú ẹgbẹ́ òṣèlú kankan àbí nínú ẹgbẹ́ òṣèlú eléyìí táwa ọjọ́ wà yìí tó lè kọ ẹ̀yìn mi àti yín síra wa bàbá ẹ mọ̀ kú kalẹ̀ gómìnà òun náà ló sọ̀rọ̀ yìí o níbi ayẹyẹ ọdún 69 ọjọ́ òbí rẹ̀ eléyìí tí wọ́n ṣe ní àná òde yìí níbẹ̀ òun náà ni Yusuf ló ti sọ̀rọ̀ jáde o tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé lóòótọ́ ni o àwọn ọ̀tá wọ́n ń gbìyànjú láti kó sí aláàárín ọ̀pọ̀lọpọ̀ ọgbà òun náà lẹ́lòmíì ọ̀wá wọ́n mọ̀ ní sórí Rabi Kwankwaso èèyàn búmọ̀ ní tí wọ́n sì wá sọ tòun náà tí wọ́n lọ sọ fún bàbá Rabi Kwankwaso ó ní òun ti mọ̀ ó sì ti mọ̀rú èèyàn tí wọ́n jẹ́ ó ti mọ̀rú wọn o Kwankwaso òun ló sọ Rabi ó ti fẹ́ yíwọ́ o gómìnà Yusuf òun náà ló sọ̀rọ̀ yìí nígbà tí ó ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé ṣé ẹ rí Kwankwaso tẹ̀ ń wò yìí ẹni tó jẹ́ aṣáájú gidi ni tó sì ń fẹ́ ìlọsíwájú ìyẹn fún ìpínlẹ̀ Kano orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ nínú ọ̀rọ̀ tó sọ òun náà ló jẹ́ ó di mímọ̀ wípé a kí gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Kano apá àrèwá orílẹ̀-èdè wa Nàìjíríà lápapọ̀ wípé irú Kwankwaso Ọlọ́run fi ta wá lọ́rẹ tó jẹ́ pé àárín wa náà ló sì wà nígbà gómìnà tún wá jẹ́ ó di mímọ̀ ó ní ẹ wò ó òun ti wá bẹ̀rẹ̀ báyìí látàrí àfojúsùn eléyìí tí Kwankwaso ni tó fi ní ìgbàgbọ́ nínú òun nígbà tó mú èdè gómìnà àtìlẹ́yìn eléyìí tó gàgàrà òun náà ló ṣe fún òun ò wá níjà nítàn mọ́ nítorí pé àwọn iṣẹ́ àkànṣe kan wà lélẹ́yìí tí àwọn ti ń pè amọ̀ táwọn ó sì ṣe tó sì jẹ́ pé Kwankwasia movement ní ìpínlẹ̀ náà kò tún ní dohun ìgbàgbé ó jẹ́ ó di mímọ̀ wípé òun dúpẹ́ o lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wá bá òun ṣe ayẹyẹ ọjọ́ bíi tòdọ́ tòun lára wọn òun náà láti rí alága fún ẹgbẹ́ òṣèlú NNPP lórílẹ̀‐èdè wa Nàìjíríà dókítà Àjújì Ahmed àti àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú mi ó lóun dúpẹ́ ní ọwọ́ wọn wípé ọjọ́ ayọ̀ òun náà lágbà ìwé ìròyìn Vanguard òun náà ló kọ ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn eléyìí ló ti jáde wá o tó sì mú orin bẹnu wípé ó ṣe kẹ́ni lulẹ̀ ó ṣe kejì lulẹ̀ ó ṣe kẹta lulẹ̀ ẹ dákun ẹ má jẹ́ kó ṣe kẹrin ìwọ ló kàn. ẹgbẹ́ kìnìún yìí wá ìwọ ló kàn. kìnìún yìí kìnìún mi ni ìwọ ló kàn. ẹgbẹ́ kìnìún yìí wá ìwọ ló kàn.
mínísítà ààrẹ aṣíwájú bọ́lá ahmed tinubu ló ti fohùn òkè sọ̀rọ̀ tó sì ń jẹ́ kó di mímọ̀ fún gbogbo àwọn ènìyàn rere ìpínlẹ̀ ọ̀yọ́ wípé èmi ló kàn ẹgbẹ́ kìnínní yìí wá. olóyè adélabú adébáyọ̀ tó jẹ́ mínísítà fún ohun àmúṣagbára ní orílẹ̀-èdè nàìjíríà ló ti fohùn òkè sọ̀rọ̀ báyìí o wípé ìdìbò ipò gómìnà lọ́dún 2027 òun ló kàn o kò sí ẹlòmíì mọ́ gẹ́gẹ́ bó ṣe wí tẹ́ ẹ bá gbàgbé olóyè adélabú adébáyọ̀ òun ni ó kọ́kọ́ díje nínú ẹgbẹ́ òṣèlú apc lọ́dún 2019 ṣùgbọ́n ó fi ìdí lulẹ̀ sí ọwọ́ gómìnà ṣèyí mákindé ó tún gbìyànjú nígbà kejì ẹ̀wẹ̀wẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú accord party lọ́dún 2023 ó sì tún lulẹ̀ o tí gómìnà ṣèyí mákindé tó sì tún gbé gbá orókè. fún ìdí èyí ààrẹ aṣíwájú bọ́lá ahmed tinubu ó yan olóyè adébáyọ̀ adélabú gẹ́gẹ́ bí mínísítà fún ohun àmúṣagbára ló bá tún padà sínú ẹgbẹ́ òṣèlú apc ní báyìí o olóyè náà ó ti jẹ́ kó di mímọ̀ wípé òun sa ipá òun bẹ́ẹ̀ ni òun ti jà fitafita fún báyìí àti fún ìdí èyí ìdìbò gómìnà àti ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́dún 2027 òun lòun ò jókòó pìrà lórí àpèrè náà gẹ́gẹ́ bó ṣe wí nígbà tó ń bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ níbẹ̀ ló ti yá ọ̀rọ̀ ààrẹ aṣíwájú bọ́lá ahmed tinubu tí bàbá sọ níbi tí bàbá ti ń ṣe ìpolongo nígbà náà lọ́hùn-ún wípé èmi ló kàn ẹgbẹ́ kìíní wa it is my turn gẹ́gẹ́ bó ṣe wí ìwé ìròyìn daily trust ló ti jáde ẹlẹ́mu kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn the nation náà ni èmi ó ti mú ìròyìn eléyìí níbo ló sì ti wà o lọ́dọ̀ ọ̀làwépọ̀ azim òun náà ni ó ti pe àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú pdp ní apá àárín gbùngbùn àríwá orílẹ̀-èdè wa nàìjíríà ó ní ẹ jẹ́ ká wá ojútùú sí dúkù tó wà nínú ẹgbẹ́ òṣèlú pdp ká sì jọ máa lọ ní serere àti ní wẹ̀rẹ̀rẹ̀ ẹni tí òun náà ti fi ìgbà kan rí jáde dupò wípé òun fẹ́ ṣe ààrẹ lórílẹ̀-èdè wa nàìjíríà tó sì jẹ́ ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú pdp dókítà gbẹ̀ngà ọ̀làwépọ̀ azim òun náà ló mọ̀ ti gùn lé à ń sọ̀rọ̀ àsọyépọ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú pdp látàrí ìpàdé gbogbogbò eléyìí tí ó wáyé nínú ẹgbẹ́ òṣèlú náà ọ̀làwépọ̀ azim gẹ́gẹ́ bí gbogbo àwọn ènìyàn mìíràn ti mọ̀ wípé bí ó ti dáa nínú ẹgbẹ́ òṣèlú pdp òun náà ni òun mójútó lára àwọn tí ó ti ṣe àbẹ̀wò sí òun náà láti rí ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà bukola saraki ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ mínísítà fún ètò eré ìdárayá lórílẹ̀-èdè wa nàìjíríà damichi sango wọ́n ní lára àwọn ẹni yìí òun náà ló ti ṣe àbẹ̀wò sí o sọ́sì tí jó di mímọ̀ wípé ẹ wò ó òun fẹ́ àjọṣepọ̀ eléyìí tó lóòrìn láàrin ẹgbẹ́ òṣèlú pdp nígbà tó ṣe àbẹ̀wò ìyẹn sí sango ní ìlú àbújá níbẹ̀ òun náà ni àwọn tí wọ́n jọ ṣe kọ́wọ́rìn láti rí sam abu nígbà tí wọ́n débẹ̀ òun náà ni wọ́n jẹ́ ó di mímọ̀ wípé o àdúpẹ́ àmọ́ lóore o wípé ẹgbẹ́ òṣèlú pdp ó sì wà lára àwọn ẹgbẹ́ òṣèlú eléyìí tí wọ́n lè fi ọwọ́ rọ́ sẹ́yìn lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ní tóun wá ń pè fún òun náà ni wípé bó o là á ti ṣe tí ẹgbẹ́ òṣèlú yìí tí ò fi ní dohun ìgbàgbé ó kù sọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú o nítorí pé ẹgbẹ́ òṣèlú pdp ti gbogbo wa ní kò dẹ̀ gbọ́dọ̀ bàjẹ́ nínú ọ̀rọ̀ eléyìí tó sọ fún àwọn oníwèé ìròyìn nígbà tí wọ́n parí ìpàdé ó ní àwọn ti ṣèpàdé o inú àwọn sì dùn wípé àwọn ti fi ẹnu okòó sọdún o nítorí pé gbogbo nǹkan eléyìí tí àwọn padà jọ ṣe òun náà ni wípé àwọn ọjọ́ ṣiṣẹ́ pọ̀ bó o láti to ẹgbẹ́ òṣèlú yìí tí ò fi ní dohun ìgbàgbé lórílẹ̀‐èdè wa nàìjíríà azim ó ní bó tilẹ̀ jẹ́ pé gbogbo ògo tọ́lọ́hún ni ṣùgbọ́n àwa náà ní iṣẹ́ eléyìí tá a gbúdọ̀ ṣe o ó lóun sì ti ń ṣiṣẹ́ takuntakun láti kàn sí àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú pdp lórílẹ̀‐èdè wa nàìjíríà láti jẹ́ kí wọ́n ṣe ń tọ́tọ́ lásìkò tọ́tọ́ kọ́sẹ̀ ń tó yẹ lásìkò tó yẹ ìwé ìròyìn the nation òun náà ló kọ ìròyìn náà. ó já lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà báyìí tá a bá padà dé a ó máa tẹ̀síwájú ìròyìn wa kò ì tán síbẹ̀ o ẹ kú kalẹ̀. eégún bá ń jó ẹ pé kéégún faṣọ bàṣírí ojú ẹ kìlọ̀ fọlọ́rìṣà pé kó ṣàwo rẹ̀ níkọ̀rọ̀ ẹ kìlọ̀ fọ́mọ olóró kó pàṣírí mọ́ ta ló fẹ́ fáwo rò fóbìnrin ta ló ń ṣẹbọ lójú akẹ́bọjẹ
ta ló ń bọ̀rìṣà lójú eku ọ̀fọ́n bóró bá ń ké lálẹ́ ńṣe ni ẹwí fábo kó pa lọ́lọ́ abọ́ tó bá jà ń patapẹ́rẹ́ ikú ni bóbìnrin bá màṣírí orò yóò dọ̀ràn etí làwọn obìnrin fi gbóhùn orò lálẹ́ abọ́ tó bá tọpinpin ó ń kánjú ikú ni bóbìnrin bá màṣírí orò yóò jìyà nígbà tígbín bá fẹnu kan yọ kíkú ni wọ́n kú ta ló jẹ́ ṣàwọ ọmọ lójú ayé gbogbo ọ̀rọ̀ àwàdà kọ́ rárá ajá kì í jobi ó ṣe é wọ̀ bí mo bá jóbìnrin n kò ní í já wọn nírọ́ n bá ti tọpinpin ìdí òrìṣà tí wọ́n ń pè lóró òrìṣà tí kò bá ní ṣe ni láǹfààní rárá kí la fẹ́ fàṣírí ẹ̀ ṣe kí la fẹ́ gan ní ohun tó bá ń ṣekú pani ṣe òrìṣà tí ń bá bo ṣòtá kábọ̀ kúkú gbàgbé ẹ̀. òrìṣà tọkùnrin ń bọ tóbìnrin ò lè bọ tí ń pariwo lálẹ́ tí ń má bo lójora òrìṣà lásán kọ́ orò ní jẹ́ bẹ́ẹ̀ kì í kígbe méjì lálẹ́ igbe wọn gbẹ̀mí ló ń ké igbe tó fi ń dábo lágara igbe ìbẹ̀rù tí ipá gbogbo abo láyà láàyìn igbe wọn gbẹ̀mí tọrọ ń ké lálẹ́ ta ló fẹ́ gbẹ̀mí ẹ̀ bí òṣàbo ẹ wí fún gbogbo abo pé kí wọn ó rọra kí wọn ó yé béèrè àṣírí orò nígbàlẹ̀ ẹ ò gbọ́ lónìí ni kò ní dọ̀la ọba ló ní kí n ké rárá pé lálẹ́ òní lorò tẹ̀júkú dé kónílé ó gbọ́ kóró fàjèjì ọba wa onídìkó ti ìdìkó àgọ́ ọba ní tẹ́wọ́ gbọ́lá ọmọ òye dìran orò ìdìkó dé kí gbogbo abo wọlé ẹ̀ lásìkò òní lọ́jọ́ kìíní níjọ́ méje la ó kìje agúnyẹ́bọrí dé baba tí mọ́mọ lójúra orò ìdìkó àgọ́ tún dé káwí fónílé pẹ̀lú àjèjì ọjọ́ keje oṣù kẹwàá lórò ó wọ̀lú ọjọ́ kọkànlá oṣù kẹwàá sì níjó ẹbọra ọjọ́ kẹtàlélógún oṣù kẹwàá ní orò ó dìtàdógún ká ṣohun gbogbo létòlétò. ẹbí ògúndíjọ Rohim Ògúnṣọlá Àkànní Bello ní ilé Ògbúgúdù Bodè wọ́n fi àsìkò yìí kí àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn tó wá sí ibi ìrántí ọjọ́ karùn-ún òkú ìyá wa Silifat Èsúàrò Wẹ́lẹ̀ aya Rohim tí ó wáyé lọ́jọ́ ìsinmi Sunday tó kọjá yìí àwọn ẹbí bíi ilé Mofẹ́lẹ́ Ògbìntẹ̀ Òkè Ògún ilé Alápalà ilé Ògbúgúdù ilé Gbèrè ilé Ọ̀tún Alúbọ́ ilé Abẹ́ríwọlé ará ní ìlú Àwáyè àwọn àna tó ń bẹ ní Ìmọ̀bà ilé Pàkòyí ilé Olúwo Yaba ilé Àlejò Túláàsì ilé Orí Àpáta Ìbàràpá lápapọ̀ ilé Máyà Ìṣìà ilé Abẹ́lẹ́mọrẹ́ Mọ́tánbàjẹ́ aya ọmọ Akin Fadé ilé Àrùṣà gbogbo ẹgbẹ́ ọlọ́kọ̀ lápapọ̀ ẹgbẹ́ Famous ẹgbẹ́ Painter ẹgbẹ́ alájẹsẹ́kù ẹgbẹ́ ológun Òkè Òwan ẹgbẹ́ akọ́mọlédè Yorùbá àti àwọn tí a kò lè dárúkọ gbogbo àdúrà wa ni pé ọmọ rere ni yóò gbẹ̀yìn tún ẹ̀yìn tí àwa náà ṣe o àmín ẹ ṣeun púpọ̀ olùkíni àwọn ọmọ àti ẹbí olóògbé Silifat Èsúàrò Wẹ́lẹ̀ ní ilé Ògbúgúdù Bodè. ibi gàgà lẹ̀sìn ọ̀wọ́ ọmọ lọ́dọ̀ èṣìṣìn lọ́jọ́ ọwọ́ di òṣùṣù èṣìṣìn ò lè dúró mọ́ ìwọ̀n ẹni lòdì wọ̀n ẹni bá a bá ti mọ bá a ti tó ńlá fi mọ ohun tá a lè ṣe àṣàmọ̀ yìí ló dífá fún gbogbo wa lókè ògùn tá a lóde wọn tá a ṣàmúlò rẹ̀ àìmètè àìmèrò ó sì ṣe bẹ́ẹ̀ jẹ́ kọ́ ọmọ ìyá mẹ́fà òkú sóko ẹgbẹ̀ẹ́fà nítorí àìlèfètémété àìlèfèròmérò ẹgbẹ̀ẹ́fà sì ń fojú pọ́n ẹ nílẹ́gbẹ̀ẹ́fà nílé àti lóko àtàgbà àtọ̀dọ́ wa ẹ jẹ́ àjọ wẹ̀yìn wò kọ́ṣe àwọn ará wájú lọ́jọ́ gbogbo òkè ògbó òkúrò nínú ìmúnisìn olúmọkò wọ́n fọgbọ́n ṣáájú wọ́n fètè ṣìkejì wọ́n wá pàmọ̀pọ̀ fìmọ̀ ṣọ̀kan ni wọ́n fi gbéná wolúmọkò lójú ṣé nkùkú jìyà mọ́ orí ẹni là á wí fún torí tá a bá sọ fẹ́yàn wọn ò tó kàn kún fún ni o ṣe ìrálára tó lọ́gbọ́n àtọmọ̀nà tó níye wọ́n lálájọ rò wọ́n lálájọ sọ ńlọrọ̀ wọn fi ń ró gẹ́gẹ́ àsùnpìyè ní èdè àtàkìjì gbogbo òkè ògùn ẹ jí gìrì ká nílé ná ká tó ṣẹ́gun ta abẹ́yìn ògbórin ìlú kan lẹ́bàá ọ̀dàn ni tí wọ́n lógun ò káwọn rí torí wọn ìjẹ́kógun ó wọlé tàwọn ni ìta ni wọ́n ti í jagun ṣùgbọ́n lé ni wọ́n ti í gboríyìn mẹ́wàá ni wá lóòótọ́ mọ́kànlá sì ń bẹ ní ààbè kan mẹ́rin kan ń bẹ márùn kan ń bẹ àti mẹ́ta kan níbì kan ẹjẹ́ mẹ́wàá wa ó dúró digbí ká sì nípìnhùn pẹ̀lú mẹ́rin márùn àti mẹ́ta àti ibì kan bínú bá konú èrò a máa jọ dán wò ló sì bí ìyá ọ̀kẹ́rẹ́ o bá a bá sì lọ a kì í dé ẹ mọ̀jẹ̀ akẹ́rẹ̀ mọ̀ torágbà tí ò bá kẹ́rẹ̀ àwọn nìkan ni wọ́n lè fẹ́ kẹ́rẹ́ gunlé o gbogbo òkè ògùn àbọ̀rọ̀ tó. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. A pè gbogbo mùsùlùmí síbi Maulidu Nabi ti Maulana Sheikh Abdulaziz Al-Falaki Babangana lábẹ́ Khalifa Sheikh Ibrahim Alilulai Al-Falaki ní ìlú Ìgànná ọjọ́ Àlàmísì ọjọ́ 23 oṣù kẹwàá ní alẹ́ díkìrì ní dédé aago 10. Náfìlà yóò máa wáyé lọ́jọ́ Jímọ̀ ọjọ́ 24 oṣù kẹwàá ní dédé aago 10 bákan náà. Wíwé láwàní àti ìfàmì ìdánilọ́lá yóò máa wáyé lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ 25 oṣù kẹwàá ní dédé aago 10 òwúrọ̀
nígbà tí Maulidu Nabi yóò máa wáyé ní dédé aago 10 alẹ́. Àwọn oníwàásí ọjọ́ náà ni Fadilat Sheikh Muhammad Soliu Muhammad Raji àti Fadilat Sheikh Dr. Abdulateef Ademola Akorede Ademoye. Gbogbo ètò yóò máa wáyé ní Modinat Sheikh Alhaji Azeez Alfalaki tó wà lójú ọ̀nà Ìlérò ní ìlú Ìgànná, ìpínlẹ̀ Ọ̀yọ́. Olùgbàlejò ni Maulana Sheikh Ibrahim Alilulai Alfalaki. Ọdún ìṣẹ̀ṣe ìgbà ìwáṣẹ̀. Ìṣẹ̀ṣe dọwọ́ ẹ̀yin bàbá wa. Fọ́dún bá bá ní láyé ó yẹ kájọ́ káyọ̀ ni. Ìṣẹ̀ṣe ìgbà ìwáṣẹ̀ tọdún yìí tó ti kò. Bá a ti máa ń ṣe lọ́dọọdún pẹ̀lú awo Àkànbí Dáúdà ti ìlú Gbọ́gà Ìṣẹ́milé. Eléyìí tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 23 títí di ọjọ́ 26 oṣù kẹwàá ọdún 2025. Ọjọ́ Àlàmísì lápè eégún ilé àti òòṣà ọjà wálé. Ìrọ̀lẹ́ ọjọ́ Jímọ̀ lábọ̀gùn. Tó bá wá di ọjọ́ Àbámẹ́ta Sátidé. Ìlàlárí ó jọ àgbà tí nǹkan gbé nǹkan hànú. Torí ọjọ́ yìí gan ni àṣekágbá. Bẹ̀rẹ̀ láti aago 10 òwúrọ̀. Àwọn orí adé kàlẹ̀ ọjọ́ náà ni. Ọba Sọ́líù Oyèmọ́lá Sàbígànná ti ìlú Ìgànná. Ọba Onjo ti ìlú Òkè-Ò. Ọba Abdulrafiu Mustapha Adéyítọ́kejì. Ọba Ìlérò ti ìlú Ìlérò. Ọba Wàsíù Oyèdélé Sàká Olóko Lónìgí kejì. Àwọn àlejò pàtàkì ọjọ́ náà ni alága ẹgbẹ́ òṣèlú PDP ti ìjọba ìbílẹ̀ Kájọlà Mr Johnson manager Mr Jamiu olùgbàlejò àgbà ọjọ́ náà ni baálẹ̀ Gbọ́gà Ọlánrewájú Alimi OBO ni ó máa tukọ̀ ètò. Awo Àkànbí Dáúdà ló ṣe ládùúrà wípé ìṣẹ̀ṣe á gbè wá o àṣẹ Èdùmàrè. Bákan náà wọ́n tún retí Ẹgbẹ̀jì ti ìlú Ìṣẹ́milé Soliu ní ọjọ́ náà yóò kò láyọ̀ o àṣẹ Èdùmàrè. Ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ìròyìn wa ó ń sún sápá iwájú. Àgbáríjọpọ̀ àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìjọba ìbílẹ̀ Ìtẹ̀síwájú ni wọ́n ju ẹgbẹ́ òṣèlú ọ̀hún kalẹ̀ pọ̀ bí àmúkù ọ̀sán. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kọrin pé aleluya ni jọ̀ọ́ aleluya ni jàre. Àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party ní ìjọba ìbílẹ̀ Ìtẹ̀síwájú lágbègbè Òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti fohùn léde báyìí pé àwọn eléyìí àwọn ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí àwọn sì tẹ̀lé ọ̀gá àwọn gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Àgbáríjọpọ̀ àwọn àgbààgbà ọ̀hún níbẹ̀ láti rí Ọ̀nàrẹ́bù Òjó Bọ́lá tó ti fìgbà kan rí jẹ́ alága ìjọba ìbílẹ̀ Ìtẹ̀síwájú, àtúnrí Ọ̀nàrẹ́bù H.O. Ọládòsùn, àtúnrí Barrister Délé Ògúnjìmí, àtúnrí ọ̀gbẹ́ni Ṣẹ́gun Jọ́kànlá Coach, àtúnrí Dèkìn Akínyẹmí, àtúnrí Ọ̀nàrẹ́bù Tìjání Tajudeen Ọ̀rẹ́táyọ̀ pẹ̀lú ọ̀gbẹ́ni Ganiu Ọláfájú Ọdún, àtúnrí Ọ̀nàrẹ́bù Súlè Babáyẹmí, àtúnrí ọ̀gbẹ́ni Jimoh Bọ́lárìnwá pẹ̀lú Àyẹ́nsọlá Yẹ̀kínì àti Ọ̀jẹ́dàpọ̀ Bíọ́dún pẹ̀lú Jimoh Ahmed, Honourable Adébísí Rasaq, ọ̀gbẹ́ni J.A. Ọ̀jẹ́lékè pẹ̀lú Jimoh Ashish Change pẹ̀lú Alhaj Ọládèyí Mudasir Sule Àpáta òun ní ògbẹ́yìn pẹ̀lú àwọn kánsẹ́lọ̀ àti àwọn àgbààgbà tó fi mọ́ àwọn tó ti di ipò òṣèlú kan mú tàbí èkejì ni wọ́n fohùn òkè sọ̀rọ̀ tí wọ́n ṣèpàmọ̀pọ̀ wípé àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìjọba ìbílẹ̀ Ìtẹ̀síwájú ni àwọn ti kẹ́rù káàsá àwọn o kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí àwọn sì tẹ̀lé sẹ́nítọ̀ tẹ́lẹ̀ rí tó tún jẹ́ akójànú ilé tẹ́lẹ̀ rí fún ilé ìgbìmọ̀ asòfin àgbà ìyẹn Honourable Senator Ayọ̀ọ́lá Agboola Hallelujah. Nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló ti jáde o. Níbẹ̀ ni ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè wa Nàìjíríà ní a ti sọ wípé àwọn tí wọ́n mójútó ètò òdìbò lórílẹ̀-èdè yìí òun náà ló yẹ kí ẹ̀sùn wípé ètò òṣèlú àbí ètò òdìbò ó lọ ní ìrọwọ́ bí ò ṣe lọ òun náà ló yẹ kí ọ̀rọ̀ ọ̀hún kó máa wà lórí wọn o. Ilé ìgbìmọ̀ asòfin òun náà ni wọ́n jókòó papọ̀ lánàá tí wọ́n sì sọ wípé ẹ wo lórí èsì eléyìí tó máa ń jáde nínú èsì ìdìbò tó fi jẹ́ pé ẹni tí ń bá kéde wípé ó jáwé olúborí àbẹ́ni tí ó bá gbà
òní ẹjọ́ máa ń gbéra wọn lọ sí ilé ẹjọ́ wọ́n ní báyìí ló ṣe yẹ kí wọ́n máa ṣe o wọ́n láwọn tí ẹ mójútó ètò ìdìbò ọ̀hún gan ló yẹ kí wọ́n máa gbé lọ sí ilé ẹjọ́ wípé ẹ wá wí tẹnu yín o bó o lẹ ti ṣe bó o ló ti rí nínú ọ̀rọ̀ tí ilé ìgbìmọ̀ asòfin tí wọ́n sọ lánàá òde yìí lábẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ ọ̀hún Godswill Akpabio òun náà ni wọ́n ti pè fún àtúntò ti ètò ìdìbò ti ọdún 2022 nínú ọ̀rọ̀ tí Akpabio tó sọ náà ló ti ń jẹ́ ó di mímọ̀ wípé gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé àwọn àjọ Independent National Electoral Commission INEC àwọn náà ni wọ́n máa ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ní sẹ́ẹ̀wárí gbogbo ṣùṣùṣù eléyìí tí máa ń súyọ lẹ́yìn ètò ìdìbò ọ̀hún èmi wò ó gẹ́gẹ́ bí èrò ní wípé ó ṣeé ṣe kó jẹ́ pé tí wọ́n bá ṣe àtúntò rẹ̀ àwọn àjọ INEC òun náà ló yẹ kí wọ́n máa gbé lọ ilé ẹjọ́ wípé ẹ wá wí tẹnu yín o bó o lẹ ti ṣe tó fi inú kọ́nu nǹkan ọ̀ nínú tó fi jẹ́ pé àwọn kan ní ẹ wọlé àwọn kan ní ẹ fa wàhálà wípé àwọn ni ó yẹ kí wọ́n wọlé kò yẹ kó jẹ́ pé ẹni tí ó bá jáwé olúborí òun látún máa gbé lọ sí ilé ẹjọ́ Akpabio òun náà ló sọ̀rọ̀ yìí tí àwọn ènìyàn tí wọ́n sì ṣe àtìlẹ́yìn wípé ọ̀rọ̀ tó sọ yìí bẹ́ẹ̀ ni o ọ̀rọ̀ tó dáa pọ̀ ni àjọ INEC ó yẹ kí wọ́n ní àkóyawọ́ nínú ètò bí wọ́n ti ń ṣe ètò ìdìbò wọn kò ní jẹ́ pé ẹni ó bá jáwé olúborí ní àlọ́ ọmọ jẹ́jọ́ tí ò mọ̀ bóun ni ó ti mọ̀ wọ́n ní wọ́n kàbò wọ́n kéde rẹ̀ nígbà tí wọ́n bá wá ti wá kéde rẹ̀ ẹni tó sọ pé wọn ọ̀gbà yà gbé lọ sínú ilé ẹjọ́ sóhun gangan mọ bó ti jẹ́ ni ṣé báwọn tí wọ́n kéde òun ló yẹ kí wọ́n mọ̀ jẹ́jọ́ eléyìí òun náà ni ọ̀rọ̀ tó jáde láti ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè wa Nàìjíríà lánàá òde yìí ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn náà. tó nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn yìí o tó sì ń gbà wá nímọ̀ràn tó tún ṣí wa ní gbẹ́rẹ́ ìpàkọ́ wípé ọ̀rẹ́ bòun rìn lọ ọ̀rẹ́ máa fura kódà ọmọ ọ̀yá bọ́n bá ń jọ ń lọ pẹ̀lú ọmọ ọ̀yá rẹ o máa fura o ayé ti pé méjì méjì ilẹ̀ ń pòrì ọmọ ọdún 17 kan rèé o tó yọ ìríran àbúrò rẹ̀ méjèèjì láti fi ṣe oògùn owó iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Bauchi wọ́n ti fi páńpẹ́ ọba mọ́ ọmọ ọdún 17 kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Awalu Mohammed fún ẹ̀sùn wípé ó yọ ìríran àbúrò rẹ̀ ìríran méjèèjì ó sì ń gbìyànjú láti fi ìríran ọ̀hún láti fi ṣe ètùtù ọlà ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní ọjọ́ 17 oṣù kẹwàá tí a wà yìí tí wọ́n sọ wípé Rukoyat Mohammed ní ó ti di ẹni tí kò lè ríran mọ́ báyìí o agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Bauchi CSP Ahmed Wakili òun ló fi ọ̀rọ̀ náà síta tó sì fi ìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ fún àwọn oníròyìn tó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó fọwọ́ ba ni lẹ́mìí gẹ́gẹ́ bó ṣe wí ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá fi hàn wípé afurasí náà ó tan àbúrò rẹ̀ lọ sí inú igbó níbi tó ti kọlù tó sì ṣe ìkọlù sí nígbà tó lù ú bíi kúkú bíi yíyè tán ló bá yọ ìríran rẹ̀ méjèèjì ó ní ó ṣe ní láàánú wípé àwọn dókítà ni wọ́n fi ìdí ẹ̀ múlẹ̀ wípé àbúrò tí wọ́n yọ ìríran rẹ̀ yìí kò lè rìnà mọ́ lábẹ́ bó ṣe lè kó mọ́ iléeṣẹ́ ọlọ́pàá wọn ti fi páńpẹ́ ọba mọ́ ẹ̀gbọ́n tó yọ ìríran àbúrò rẹ̀ yìí tí ó sì ti kà bòròbòrò ó ti fẹnu ara rẹ̀ ó ti fi jẹ́wọ́ wípé òtítọ́ ni ó ní òun fẹ́ fi ṣe ètùtù ọlà ni iléeṣẹ́ ọlọ́pàá wọn tún tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí wọn nígbà tí wọ́n tún fi páńpẹ́ ọba mọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ míì tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dá orúkọ wọn lé ẹyọ kọ̀ọ̀kan wọ́n ní lára àwọn tí àwọn fi páńpẹ́ ọba mú òun ni Awal Daru pẹ̀lú ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Waliu Mohammed Rabiu pẹ̀lú Sali Ibrahim pẹ̀lú Nasiru Mohammed àti àwọn ènìyàn míì tí wọ́n jọ pamọ́pọ̀ láti fi ṣe iṣẹ́ ìláàbì yìí wọ́n ní iṣẹ́ ìwádìí ń tẹ̀síwájú lẹ́yìn ọ̀rẹ́yìn àwọn yóò fi ojú wọn balẹ̀ ẹjọ́ wọ́n kà wọ́n pẹ̀yìn níwájú adájọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n padà jó làǹbà pa ní iwájú òfin ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ ẹlẹ́mùkẹ́ yẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí wà níbẹ̀ ni ìròyìn ti gbé o wípé ìpínlẹ̀ Ọ̀ṣun náà ni wọ́n ti yan Davido gẹ́gẹ́ bí alága tí ó mọ mójútó ètò òṣùná ti eré ìdárayá ti ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́ntarigi olórin ṣèwọ́ṣèwọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà David Adeleke tí gbogbo ènìyàn mọ̀ sí Davido òun náà ni wọ́n ti yàn gẹ́gẹ́ bí alága tí ó mọ mójútó ètò òṣùná nípa eré ìdárayá ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní èrò yìí òun náà ni a gbé o láti kó owó jọ pàápàá jùlọ láti jẹ́ kí agbọnnu ti ètò eré ìdárayá ìpínlẹ̀ Ọ̀ṣun kó lè gòkè àgbà Davido eléyìí tí ó jẹ́ ọmọ ẹ̀gbọ́n sí gómìnà
ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè òun náà ló gba ipò yìí láì tiẹ̀ bẹ̀yìn wò nítorí pé ó ní èrò tòun náà láti jẹ́ kí ètò eré ìdárayá ìpínlẹ̀ Ọ̀ṣun kó gòkè àgbà lẹ́yìn èyí òun náà ló ti wá sọ̀rọ̀ tó sì ń jẹ́ odi mímọ̀ wípé ṣe é rí pápá ìṣeré eléyìí tí ó jẹ́ ti ìlú tó wà ní ìlú Òṣogbo àwọn ó ṣe àtúnṣe sí i tí yóò fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àwọn pápá ìṣeré tó wà ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó sì máa gbàlejò àwọn ìdíje eléyìí tó jẹ́ ti àgbáyé pàápàá jùlọ nígbà tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá fẹ́ gba ìdíje wọn ò lè máa wá sí ìlú Òṣogbo náà láti wá gba ìdíje ọ̀hún lẹ́yìn èyí òun náà ló wá jẹ́ ó di mímọ̀ wípé àwọn tí ń gbé ìgbésẹ̀ láti jẹ́ kí àwọn tí wọ́n rọwọ́ họrí lórílẹ̀‐èdè wa Nàìjíríà kí wọ́n wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n sì wá fi owó wọn tí wọ́n ní láti fi gbé ètò eré ìdárayá ìpínlẹ̀ ọ̀hún lárugẹ. ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn ọ̀hún. bá a ṣe dé abala tá a dé yìí jẹ́ ká sí ojú òpó kalẹ̀ nítorí a ní iṣẹ́ tá a fẹ́ jẹ́ a jẹ́ ní àárọ̀ yìí. a ti sí ojú òpó ìkànnì wa kalẹ̀ báyìí 070-47-7064 lójú òpó tí ẹ fi bá wa pẹ̀kẹ́ lò ó lábala tí a dé yìí ìròyìn tá a kà òun ni kẹ́ ẹ bá wa dá sí ẹ má gbọ́ ìròyìn ní kútúwéńjẹ kẹ́ wá mọ̀ dá sí ní ibí yìí o ẹ fi iyè kẹ́ ẹ fi ọkàn sí àwọn ìròyìn tá a ti kà láti sọ ọ̀rọ̀ nípa rẹ̀ 070-47-7064 bẹ́ẹ̀ ni ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sójú òpó ayélujára CPFM òkè o tàbí ká ẹ fi ṣọwọ́ sí ojú òpó abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́ ẹ ṣe méjèèjì ẹ ṣe mẹ́tẹ̀ẹ̀ta tàbí ọlánrewájú álímì ẹ ṣe papọ̀ kábàáyín kà á 070-47-7064 hello ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ sà orí ẹgbẹ́ sọ̀rọ̀ láti wéré. à ń gbọ́ yín sá o. ọ̀rọ̀ pílẹ̀ olóyè ni mo fẹ́ dá sí pé wọ́n ju lẹ́tà lẹ̀ fún báyà wọn lọ àti àwọn olóńgbò àwọn wàhálà yẹn kọ́ lọ́wọ́ ṣàánú wa lójú wàhálà wọn. àmín. wọ́n á rọ àwọn ìjọba kí wọ́n dàgbọ́n ṣàánú wa pẹ̀lú àwọn bàndì àtàwọn lọ́balọ́ba ní àwọn àlejò tí bá ń wọ̀ lójú ògbélu tẹ́lẹ̀ kan máa kéèsì wọn dáadáa ká gbé ṣe bí tí wọ́n túlẹ̀ nìkan o ká kí gbogbo àti ẹ̀tọ́ àlẹ́ Yorùbá yìí ká dákú káwọn gbàlejò ogun oníjà wa àníjàmú àmín o àmín o wàlá kò hàtà ẹ ṣé o ẹ ṣé o 070-47-7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí lójú òpó ayélujára Àjọkẹ́ Decent Yétúndé wọn kí wa láàárọ̀ yìí hello ẹ kú ojúmọ́. hello ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́. ojúmọ́ ni orúkọ yín. pípẹ́fẹ́ mo nígbàjẹ́ ọ. àmín Ọlọ́run. orúkọ mi ni Saheed Ríndónìkè láti Ṣakí nípa ọ̀rọ̀ ọmọ tọ́lọ̀ yọ ojú àbúrò rẹ̀. ìrìnà ni kẹ́ ẹ máa pè é ṣe gbọ́ gbogbo àwọn tí ó bá dá sí. tọ́lọ̀ yọ àbúrò rẹ̀ méjèèjì ẹ̀rí páyé ti di jágbárùsù wọ́n rí pé ọ̀rẹ́ bórin lọ ọ̀rẹ́ máa fura ìrọ̀lẹ́ ayé la wà á orínú ara wa ìyẹn tó ga ọ bí mo ṣe gbọ́ ìròyìn yẹn mo juwọ́ mọ́rí ni ẹ̀gbọ́n rúbi tó fi ọmọ yẹn sí ní ayérayé ọlọ́wọ́n lanu wa o ọ̀dájú wa ti pọ̀ láyé kẹrin tàbí ẹ̀ wá fẹ́ dá yẹn mọ́nú yẹn mọ́ nígbà tó ṣerú eléyìí sí àbúrò rẹ̀ báwo ni ó ṣe sọmọ ọlọ́mọ ṣe wá rí ibi tẹ́mi rọ àwọn ìjọba ni pé àwọn kan ni wọ́n rí pé àwọn ọba wọn lo kìíní yẹn fún ètùtù ọ̀la àwọn yẹn ni kí wọ́n máa mú nítorí tó rú àwọn yẹn ọba tí mọ́ wọn ò ní lè wá gbé àtún alọ̀wárùn nǹkan yẹn ibi tí wọ́n wá kọ lẹ́tà sí pé àwọn wá ṣàkọlù sí wọn ẹ dákun wọn rí pé awífúnni kó tó dá ni àgbà àjàkadì ni níbọ̀ ń bọ̀ àwọn ládẹ́ẹ́dẹ́ mo rọ àwọn ìjọba kí wọ́n dákun kí wọ́n mójútó àárín yẹn nítorí aráàlú díẹ̀ ní aráàlú àwọn nǹkan ẹ̀já mélòó nẹ́fẹ́ rí lọ́wọ́ aráàlú tí ń jọba òtún ní pípa ń pè ọba gbé wọn. ẹ ṣé o ọlọ́wọ́n lánàá wa ọlọ́run tó ti kọlù sí wa o God bless Nigeria. àwa tá a bá dá sí ìròyìn ìrìnà ni ká máa pè é ṣètì gbọ́ à ń kà á ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìròyìn tó bá ní í ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ báwọn láti jẹ́ ká mọ ibi tí ìlú dé dúró ká kẹ́kọ̀ọ́ ká mọ̀ wípé ẹnìkan ò ṣeé finú tán má gbára lé èèyàn lágbèjú à ń ka kìí ṣe wípé láti dáyà já wa tàbí láti jẹ́ kí ọkàn wa kókó sí òkè kọ́ ṣùgbọ́n láti mọ̀ wípé bí ayé ṣe rí àti ibi tí ayé ń lọ òun là á ṣe ń ka irú ìròyìn báwọn ṣe gbọ́ ẹ jẹ́ ká máa pè é ní ìrìnà ẹ̀ló ẹ̀ka 070-47-7064 070-47-7064 lójú òpó àrẹ̀mú ọlámi lójú òpó ayélujára àwọn ni ẹ̀ka àárọ̀ bẹ́ẹ̀ ni ìdòwú ọmọtọ̀sọ́ àwọn náà
wọ́n ti ké wa láàárọ̀ yìí ẹ̀lú ẹ kú ojúmọ́ o 07047777064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa láàárọ̀ yìí ẹ̀lú ẹ káàárọ̀ o. Waaleykum salam tula ẹ káàárọ̀. àpárọ̀ kẹ́mi láti ìlú sẹ́mílẹ̀. láti ìlú sẹ́mílẹ̀ à ń gbọ́ yín sà. ẹ kú ètò àtẹ̀sẹ̀ yóò ní bàjẹ́ o. àmín ọlọ́run. níbi táwọn tí wọ́n ní wọ́n kọ lẹ́tà yẹn kí gbogbo akáfi ojú sọ́rí níbo mí bẹ tí wọ́n fẹ́ lọ tí wọ́n ní kọ lẹ́tà àbọ̀ ọlọ́run kò lórí wa o. nílé ní ìdálẹ̀ ní àníṣòfò ọlá aláhùn àpòwátá. ẹ ṣé o ẹ ṣé o. 07047777064 07047777064 ọ̀nà lójú òpó tẹ́yìn náà ó fi pè tẹ́ fi dá sí. ẹ̀lú ẹ kú ojúmọ́ o. Hello. ẹ káàárọ̀ o. abẹ́rẹ́ tẹ́lẹ̀ ẹ káàárọ̀. ẹ káàárọ̀ bàbá. Obi o aláàjì oníkan ló ń fi yín o. ẹ káàárọ̀ bàbá. iléeṣẹ́ sípò ní dàrú o. àmín 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 wọn ní jà náà gbé o. àmín. lórí ẹ̀rọ ẹ̀gbọ́n tó mú ìrìnà àbúrò rẹ̀ tó bà á jẹ́ òun náà ṣe é sílẹ̀ ni bọ́bá òfin ọlọ́run ìwọ̀n ní jà náà gbé o. àmín àmín òun náà tó kúndé eléyìí ọlọ́run ò ní jẹ́ ká pàdé ẹ̀gbọ́n burúkú àbúrò burúkú ọlọ́run fi ṣe ẹ̀ṣọ́ wa iléeṣẹ́ sípò ní bàjẹ́ o. ó dàbọ̀. ọlọ́run ní jẹ́ ká ṣalábàápàdé atúnidá o torí atúnidá pátápátá ní eléyìí. lójú òpó Facebook Sunday Ìdòwú Sàlàkọ́ ẹ káàárọ̀ Miss Àjọrò ẹ káàárọ̀ Matthew Adébáyọ̀ Ọlálẹ́rò ẹ káàárọ̀ ẹni afẹ́ Wàsíù ẹ káàárọ̀ Oyèkó Christiana ẹ káàárọ̀ Olúwatóbi ẹ káàárọ̀ Akíntúndé Sulaimon ẹ káàárọ̀ sà. Hello ẹ kú ojúmọ́. Hello ẹ káàárọ̀ ẹ ti wà ń bẹ orúkọ yín o. ẹ káàárọ̀ ẹ ti wà ń bẹ o. tó àwọn olóò 07047777064 07047777064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí. Hello ẹ kú ojúmọ́ o. Hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín o. iṣẹ́ sípò ní junior. àmín ọlọ́run. àmín. àti ẹ̀yin olórin sípò ẹ̀yin pàṣẹ sípò àti yín o. ẹ káàárọ̀. Tàṣùmí wa fi ṣe pàtẹ́sì láti ọ̀ka. ẹ káàárọ̀ sà. lérí ọ̀rọ̀ ti Oǹdó yẹn ni ní ti àsìkò rírọ ìjọba àpapọ̀ kó má jẹ́ pé tí nǹkan bá bàjẹ́ tán láti mójútó wọ́n dàkún fún ti bá kó àwọn ológun wọ́n bá kún wọn yí ká gbogbo bẹ̀yẹn Ọlọ́run kó dáhùn kó ṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ ṣé o ẹ ṣé o. àfíìs àríyá lójú òpó Facebook ẹ̀ka ara Afọlábí Sọ̀mọ́d Shuaib Adéwọlé Yunusa Aliu Ọ̀bántòkò Adéṣọpẹ́ Adébárẹ̀ ẹ̀ka àárọ̀ Peter Ìtìọlá White House ẹ̀ka àárọ̀. Hello ẹ kú ojúmọ́ o. ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú iṣẹ́ Olúwa o. àdúpẹ́ Ọlọ́run ló ń ṣiṣẹ́ o. ẹ ní dààmú ní bá yín o. àmín o àmín o. ayé ò ní ti ń dáhùn ní fọ yín lójú wọn. àmín o kò ní dárò yín fúnfún párùn o. àmín ẹ ṣé o. Ọlọ́run ṣàánú wa Nàìjíríà nílò àtàdúrà àdúrà wo ṣì gbà sí nílò dáríjì ẹ̀ṣẹ̀ Olúwa dáríjì wa ní Olúwa wa. àmín ẹ ṣé o 07047777064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 07047777064 ni ẹ fi bá wa dá sí. Hello ẹ kú ojúmọ́. Hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín o. ipò ní bàjẹ́ o. àmín o. Wálé ọmọlówó aṣí láti Ají Kingdom lókè o. ẹ káàárọ̀ sà. nínú ìròyìn ẹ̀jẹ̀ kọ́kọ́ kà láàárọ̀ yìí sí ẹni tó yọjú àbúrò rẹ̀ ní. ìrìnà ni kẹ́ ẹ máa pè é. ó yọjú ìrìnà torí kó fẹ́ lówó láyé ẹ wá ní pé ká máa bẹ̀rù kọ́ Ọlọ́run máa ṣàánú wa o. ẹ̀gbọ́n bẹ̀rù àbúrò kábúrò ní ọdún gbẹ kó bẹ̀rù ẹ̀gbọ́n kájọ ojú káyọ ìrìnà kò dáa tó Wálé ọmọlówó aṣílàtà sí Kingdom lókè. ẹ ṣé o Mr. Wálé ká gbé ìpè ẹyọ kan dondo sí báyìí ká tó bomi ládìẹ ní kékeré gbàtà bá padà dé látẹ̀síwájú. Hello ìpè tó kẹ́yìn náà rèé o lábala àjímọ́ná ẹ kú ojúmọ́ o. yẹsà Bọ́lá Adélẹ́yẹ láti ìlú Ṣakí. láti ìlú Ṣakí à ń gbọ́ yín mà. nípa ti ìpínlẹ̀ Oǹdó sà èmi rọ ìjọba wọn tẹmọ ìgbà míì wọ́n lè sọ síwájú làwọn fẹ́ẹ́ yọ tó sọ yẹn tó ní ti lọ iṣẹ́ òkú jẹ́ wọ́n gba ẹ̀yìn yọ ní o kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. ẹ ṣé o màmá Bọ́lá Adélẹ́yẹ láti ìlú Ṣakí ẹ ṣé púpọ̀ tí ẹ ń gbọ́ wa káàkiri ibi tí afẹ́fẹ́ ìkànnì Alálùjá tó ń fẹ́ dé fún títí òwúrọ̀ òní à ń rọ̀ yín wípé ẹ má yí kúrò lọ́dọ̀ wa o
ohun gbogbo tẹ́ ẹ fẹ́ ojú kan náà ló wà, ojú kan náà ló sì dúró sí. Ẹ ṣeun púpọ̀ ẹ káre láyé tí ẹ̀ ń gbọ́ wá gbọ́ ìkànnì yìí. Láṣẹ Ìdùmarè òkè òkè ni a ó máa lọ o. SIP 89.1 FM. Ojúlówó ohun tó yọnu ìdodo nídajì ara. SIP 89.1 FM ní gbogbo ènìyàn ń polówó ọjà tí wọ́n fi ń jèrè rẹpẹtẹ. Olókoòwò ńlá olókoòwò kéékèèké ẹ máa bọ̀. Ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ tiwa. Èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà. Ẹ bá wa dòwò pọ̀ kẹ́ ẹ jèrè rẹpẹtẹ. Orí òkè Ọlọ́run kò ṣeun tì Open Heaven Church amúlégbogbo kọ̀mú wọ́n fi àsìkò yìí pè gbogbo ènìyàn síbi ìsọjí ọlọ́jọ́ márùn-ún eléyìí tí wọ́n fi ṣe ayẹyẹ ọdún karùn-ún tí a ti gbé orí òkè náà kalẹ̀ tí wọ́n pe àkọlé rẹ̀ ní Perfection Through Christ, agbára àṣepé Kristi, bẹ̀rẹ̀ láti ọjọ́ 27 títí di ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2025. Àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè tí Olúwa yóò lò ní Prophet Alfred Graceman Kairos láti orílẹ̀-èdè Benin Republic, Pastor Ọlásùnkànmí, Pastor Jeremiah, Pastor John, Lady Evangelist Rachel, Lady Evangelist Victoria, Prophet Isaac Sama Ismail ni ó gba ìyẹn lálejò. Jésù lólùgbàlejò àgbà, agbára àṣepé Kristi ó dájú lórí tèmi lórúkọ Jésù. Iléeṣẹ́ SIP rédíò ló ń káyé lọ́gbọ́n, ojoojúmọ́ ni wọ́n ń ṣeré ọlọ́gbọ́n. Wọ́n ń kọ́ni ní nǹkan ìgbàlódé, wọ́n ń kọ́ni ní tìbílẹ̀ wa, ojoojúmọ́ ni wọ́n ń fún wa ní tuntun. Àwọn kì í ṣètò tó bá gbọ́n tó kù díẹ̀. Egungun bí eyín ò sí, kò sóríṣà tí ó ṣe bí ògún lágbẹ̀dẹ. Níbi kákàròyìn tó mọ́yán lórí, ká polówó ọjà lásìkò àsìkò, ká kọrin ọlọ́gbọ́n tí ń ṣaráyé lóore. Àràmàǹdà ní iléeṣẹ́ rédíò tí ń bẹ lókè ihò. Bẹ́rẹ́ bá ti ṣe àwàdà tó lè mẹ́rin pòṣónú, bíṣẹ́ bá dorin abínibí, gbogbo wọn ní múra bó ti tọ́ bó ti yẹ. Agbátẹrù àṣà bí irú wọn ò wọ́pọ̀. Gbogbo òṣìṣẹ́ SIP rédíò ló pójú owó. Wọ́n múra síṣẹ́, èmi yìn wọ́n nípa kájáfáfá, káṣohun gbogbo kó máa lárinrin. Wọ́n mètò ó ṣe láì wọ́lẹ̀. Gbogbo òṣìṣẹ́ SIP rédíò kò kẹ̀rẹ̀. Gbogbo wọn ń wúni lórí gidi. Wọ́n ń lọ, wọ́n ń bọ̀ bí ìlẹ̀kẹ̀ ìdí. Wọ́n mú gbogbo ètò nírọ̀rùn. Ẹ wá bẹ SIP rédíò níṣẹ́ nítorí pé mo ti mọ̀ wọ́n lálágbàsọ 89.1 ìkànnì aláǹfààní tí ń jíṣẹ́ fún gbogbo ẹ̀dá pọ̀. Oògùn kan tún ti dé, tilẹ̀kùn lẹ́yìn lórúkọ rẹ̀ ń jẹ́. Oògùn kan tún ti dé, jókòó wọn ní lórúkọ rẹ̀ ń jẹ́. Ewé àtegbò ni wọ́n fi pò ó. Ó wúlò fún ọlọ́mọkùnrin gidi. Tilẹ̀kùn lẹ́yìn lórúkọ rẹ̀ ń jẹ́. Jókòó wọn ní lórúkọ rẹ̀ ń jẹ́. Ọkùnrin tí ó gbáṣú mẹ́wàá déédéé. Tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún. Ìkẹ́ ọkùnrin tó kéré òjọ́jọ́. Jókòó wọn ní kí o béèrè fún. Ọkùnrin tí ó gbá bọ́ọ̀lù déédéé. Àti gbogbo ṣẹ̀kẹ́sùn lọ. Tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún. Jókòó wọn ní kí o béèrè fún. Bó bá wá tí ló tilẹ̀kùn lẹ́yìn rà. Ébà gbogbo rẹ̀ àwọn tá sókè wáíwáí. Gbogbo rẹ̀ àwọn tá sókè dáadáa. Tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún. Twitter náà ó gbẹ̀yìn ara. Ìjà oṣù tí ó wálẹ̀ déédéé. Gbogbo ara tó ti kú ò táútáú. Twitter ní kí o béèrè fún. Ènìyàn tí ó lè sùn déédéé. Twitter ní kí o béèrè fún. Inú kíkan inú dídùn yìí ń kọ́. Twitter ní kí o béèrè fún. Àtiwá tí ó lè ṣe pọ̀sẹ̀ déédéé. Twitter ní kí o béèrè fún. Iléeṣẹ́ Rálá Fashion ló ṣe é. Ewé àtegbò ni wọ́n fi pò ó. Twitter ní kí o béèrè fún. Tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún. Jókòó wọn ní kí o béèrè fún. Iléeṣẹ́ Rálá Fashion ló ṣe é. Iléeṣẹ́ Rálá Fashion ló ṣe é o. tó à ń kí gbogbo etí tó láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa gbọ́ ìkànnì yìí láàárọ̀ yìí
bẹ́ẹ̀ ni à ń ṣe ní àdúrà yìí pé àìsàn tó gbóògùn àti èyí tí ò gbóògùn kò ní ṣe yín, bẹ́ẹ̀ ni kò ní ṣẹni tí ó ṣẹlẹ̀ sí tí ó fi kàn yín o. à ń kí yín ní mèrèǹtẹ́lú káàkiri ibi tẹ́ ẹ̀ ti ń gbọ́ wa wípé etí tí ẹ̀ fi ń gbọ́ wa yìí ìró ayọ̀ lẹ́ ò fi gbọ́ o, ẹ̀ní fi gbọ́ ìró ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. iléeṣẹ́ Ralac Ventures ni wọ́n ṣe onígbọ̀wọ́ abala tá a wà yìí. aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ralac Ventures ìyẹn Alhaji Àbọ̀lọ́rẹ́ wọ́n ti wà níkàlẹ̀ pẹ̀lú wa láàárọ̀ yìí láti sọ púpọ̀ lọ́rọ̀ lórí oríṣiríṣi àwọn nǹkan tó ń jáde ní iléeṣẹ́ wọn àti bó ṣe ń ṣiṣẹ́ sí. ẹ kú ojúmọ́ Alhaji. ẹ mà káàárọ̀ atọ́kùn akudédé òyò akí gbogbo ọmọ Nàìjíríà àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi ṣe ẹnìkankan wa. àkọ́kọ́ akí dókítà wa tó jẹ́ aláṣẹ apàṣẹ iléeṣẹ́ yìí iwájú lọ́pọ̀ ẹ̀bì tí wọ́n máa rí sí. bákan náà akí ọ̀gá Ajíbádé tó jẹ́ pé àwọn ni wọ́n ń di iléeṣẹ́ mú. bákan náà akí ọ̀gá Oyèlékè tí ó jẹ́ bí ọ̀rọ̀ ṣe ń jáde ní orí agbègbè. bákan náà wá fi àwọn mẹ́tẹ̀ẹ̀ta àfi kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ pìrìsẹ́ńtà àti àwọn òṣìṣẹ́ ó fi mọ́ àwọn bàbá ọdẹ lẹ́nu lóró akínyìn iwájú lọ̀pọ̀ ẹbí tí ó máa rí sí o. èdè àìyedè Ọlọ́run ọba kò ní fi sí àárín yín o. ẹ̀yin sì yẹn ni pẹ̀lú ògo Ọlọ́run ó sìn ẹ̀yin náà la hawla wala quwwata illa billahi ẹ ṣé ẹ káàárọ̀ gbogbo ọmọ Nàìjíríà. ẹ kú ojúmọ́ Alhaji. ní òwúrọ̀ yìí a tún rí yín ẹ sì kó oríṣiríṣi àwọn nǹkan ẹ kó wọn síwájú. àwọn ènìyàn wọn lè lọ sójú òpó ayélujára kí wọ́n tẹ CPFM òkè o kí wọ́n ó wo Alhaji bí wọ́n ṣe kó nǹkan síwájú. bí wọ́n ṣe máa ń dìwá dìgbọ́n nù. kí ni tí ó sì sara lóore náà ni. kí ni ìtumọ̀ àwọn nǹkan yìí àti pé bó ló ṣe ń ṣiṣẹ́. ẹ mà ṣe atọ́kùn ẹ̀yin náà ti mọ iléeṣẹ́ Ralac pé ọdún ni wá àìkí ṣe àìmọ̀fólókò. ìgbáyé gbádùn àwọn èèyàn ló jẹ wá lókun káwọn èèyàn lè wà ní àlàáfíà tẹ́yìn náà dẹ̀ mọ̀ pé iléeṣẹ́ wa kò sí mẹ́bọ wá mẹ́po wá mẹ́rẹ̀ wá lẹ́yìn oògùn ìwòsàn pọ́nbélé. ọkọ mi ò fẹ́ràn mi kan kò kì í sọ̀rọ̀ iléeṣẹ́ Ralac. ìpèníjà tó ní o ti lọ ṣàyẹ̀wò àbò bá wá sí iléeṣẹ́ wa tó bá ṣàyẹ̀wò ó sì ra oògùn ó bá wa ń bẹ̀ ó bá wa ń bẹ̀ ó. ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pé ìparí oṣù tó kọjá fún ẹ̀dínwó tá a ṣe ní oṣù kẹwàá fún àyájọ́ ọdún òmìnira tá a ṣe mo mọ dàbí ẹni pé ní ìparí oṣù ní ìparí oṣù kẹsàn-án ló parí mọ́ ọ̀ǹdíwá oṣù yìí. so ẹ bá ṣe máa ń wá ní oṣooṣù fún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nínú àwọn èèyàn wa ẹlòmíì ò mọ báwo ara òun ṣe wà sí. ìwọ tó bá ti mọ̀ lọ́kùnrin lóbìnrin tó ti rí pé nǹkan báyìí ò sínú àgọ́ ara rẹ̀ ó ti délé lára ni ìwọ ni kò mójútó o. kò sí ohun téèyàn gbìyànjú sí tí ò ní padà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àfi téèyàn bá ní gbìyànjú lóko. gbogbo owó lòun wá ní tó bá ti ṣe gbìyànjú lórí ẹ̀ pò lówó bíi Dangote ìwọ náà máa jẹ ó máa mu lápò ilé rẹ ó sì máa jẹ baálé nù ilé. bẹ́ẹ̀ náà dẹ̀nà láàfíà rí tẹ́lómi ò ti ní àwọn ti ṣe gbìyànjú ó tún múra sí gbìyànjú ni látara rẹ̀ ó padà rí àánú Ọlọ́run àti rẹ́ni tó lọ káàkiri orílẹ̀ ìwòsàn ńláńlá tó dẹ̀ jẹ́ pé ńgbà tó padà wá sí iléeṣẹ́ wa Ọlọ́run ọba ó lo oògùn wa ní sábàbí. gbogbo ìwọ náà tó ń gbọ́ mi ìpèníjà ó kéré ni ó tóbi ni kò sí ìwòsàn kan àbá ìsìn kan tí ò lóògùn. ìbínú Ọlọ́run ni ò lóògùn kọ́nà má bínú sí wa kó má jẹ́ abẹ́ni tọ́lọ́run bínú sí tò. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi iléeṣẹ́ Ralac ti wà available fún yín gẹ́gẹ́ bí gbogbo ìgbà tá a máa ń sọ èyíkéyìí tó lè jẹ́ nínú ìpèníjà nínú àgọ́ ara yálà ìfúnpá gíga lónìí yálà àbá ìsìn kéèyàn máa ṣèyọ́ gbogbogbò yálà àbí àìrìnà dáadáa bí kó máa ta kurukuru kó máa gbọ́n mi kó máa yúnyẹn àbí gbọ̀nsẹ̀ ni wọ́n ń ṣe jù àbí àìlè ṣe gbọ̀nsẹ̀ ìgbọ̀nsẹ̀ ṣíṣe téèyàn bá rí ṣe wàhálà tó pájú pọ̀ jù èèmọ̀ èyíkéyìí tó lè jẹ́ nínú àgọ́ ara ẹ máa bọ̀ wá iléeṣẹ́ Ralac dẹ̀ ti ra kó owó ńláńlá jáde àti ra ẹ̀rọ ìgbàlódé tó jẹ́ pé gbogbo kásẹ̀ nínú àgọ́ ara ti ń dọ̀pọ̀lọpọ̀ láàmú tó yẹ pé ẹ máa béèrè pé màmá ṣe lásìkò yóò ní òun jàmbọ̀ kò sí òun rí tó yẹ pé àti lè nẹ̀rọ ìhà ni ó wọ sí fẹ́lòmíì ẹgbẹ́ kejì ni ó wọ sí fẹ́lòmíì ẹgbẹ́ ọwọ́ ọ̀tún ni ó wọ sí fẹ́lòmíì orúnkún ni ó máa dẹlòmíì láàmú àbí bíi tán ẹ̀yìn ẹsẹ̀ àbí gbogbo ìbàdí ríro àbí gbogbo ọrùn ẹsẹ̀ àbọ̀mọ́níkà tó yẹ pé tẹlòmíì ti kéle tí ó jẹ́ pé yóò rí kù sẹ́ẹ̀ ẹ máa bọ̀ wá sí iléeṣẹ́ wa machine ìgbàlódé yóò nẹ gbogbo iṣẹ́ yẹn yóò dẹ̀ tú rẹ̀ tó jẹ́ pé ẹ̀yin náà rí ìdọ̀tí tí máa jáde nínú àgọ́ ara. gẹ́gẹ́ bí àlàyé tí ẹ ṣe tó sì jẹ́ pé àwa ṣe máa ń kó àlàyé ọ̀hún kalẹ̀ àwọn ohun tó ń jáde nílé iṣẹ́ yín lọ́kọ̀ọ̀kan ìjèjì
tẹ́lòmíì ó fẹ́ béèrè ẹ̀ mọ̀ pé wọ́n ti ń gbọ́ gbogbo ìgbà ṣé ẹ lè bá wa ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lórí àwọn product yín àti iṣẹ́ tí kọ̀ọ̀kan wọn ṣe. ẹ ṣe àtọ́gùn gẹ́gẹ́ bí ẹ ṣe sọ fún àǹfààní àwọn tó bá ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́ a ní gẹ́tọ̀ gbamoge òun ló ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí ọ̀pẹ́ ẹ̀yìn inú tó ń kẹni inú tó ń rún ni nǹkan sun obìnrin tí ò wá àbò ń dúdú àbò ń yọ àbò ń ṣe ségesège ìpèníjà nǹkan sun tí ò wá yìí ó sì wọ́pọ̀ láàárín àwọn obìnrin wa kò dẹ̀ sí nǹkan kan tí ń ṣẹlẹ̀ látara àrùn báṣepọ̀ láàárín ọkùnrin sóbìnrin àbí kòkòrò inú ẹ̀jẹ̀ tí wọ́n ń pè ní kòkòrò àìfojúrí ló sùn ṣẹlẹ̀ obìnrin mi wà tó yẹ pé ń gbowó à ń sisi jọ́ márùn-ún ní fi ń ṣe atọ́kùn láti jọ́ márùn-ún ó di jọ́ mẹ́rin láti jọ́ mẹ́rin ó di jọ́ mẹ́ta láti jọ́ mẹ́ta ó di jọ́ méjì láti jọ́ méjì ó di ọjọ́ kan òun tẹ́lómi bá rí lóṣù yìí lóṣù mẹ́fà ó tún lè má rí mu tó yẹ pé wọ́n jọ máa lẹ́ra wọn kí pé àǹtí òun ò tí ì tẹ́kọ́ dé ẹ dákun ìdọ̀tí ara tó yẹ kó máa jáde lóṣooṣù ní kinní yìí ẹlòmíì yóò máa gbé sáyìn pé kinní yẹn fẹ́ wá kò dẹ̀ ní wá ẹlòmíì kò wá ní gbé sáyìn wá ó kàn lè rí láàrin bí oṣù bíi mẹ́jọ tó ti rí gbẹ̀yìn ó kàn lè tún ṣẹ́jú pẹ̀ gbẹ̀yìn yóò máa rárá mi pé nǹkan àwọ̀tẹ́lẹ̀ òun ó yàtọ̀ sí bó ṣe yẹ kó wà ẹ dákun ẹ má jẹ́ àfi ìwòsàn wa tó lọ gbogbo ẹni tó wà ní abilékọ bí ọmọ ogún ọdún àti nǹkan kan tí irú eléyìí ń ṣẹlẹ̀ sí ẹ dákun ẹ má jẹ́ àfi àlàáfíà ara wa ṣeré ẹ jẹ́ àdìde wúyà ẹ máa bọ̀ wá sí iléeṣẹ́ wa gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ní ìlú Ìṣẹ̀yìn àtàgbègbè rẹ̀ ẹ máa bọ̀ wá sí olúléeṣẹ́ wa ní ojú bàbá ní ìyànà òkè ayọ̀ tẹ́ bá ti yà látara ilé epo àrí ibi ẹ máa bọ̀ straight ẹ fi hospital àwárù ilé ìwòsàn àwárù lẹ̀ ẹ rí transformer àkọ́kọ́ lẹ́gbẹ̀ẹ́ owó ọ̀tún kẹ́ tó yà síbi òkè ayọ̀ ẹ rí àkọmọ̀nà wa ní iléeṣẹ́ wa ní ẹgbẹ́ òsì bákan náà wà ní ìlú òkè òun bíbá yìí ní ilé bàbá wa Akíntọ́lá lẹ́gbẹ̀ẹ́ gáràjì Sẹ́yìn ní Òlèlè bákan náà ẹ̀ka iléeṣẹ́ wa ní ìlú Àgọ́ Àrẹ níbi chọ́ọ̀chì Akékaka ní ìlú Àgọ́ Àrẹ ẹ̀yin tẹ́ bá ń wà lórí ẹ̀rọ ayélujára a wà ní orílẹ̀-èdè Niger nílùú Gaya ní department Duso bákan náà la ní get up sweet bitter òun ló ń ṣiṣẹ́ fún oríkèéríkèé ara tó ń roni ọwọ́ ń kú ẹsẹ̀ ń kú pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ àbí kí nǹkan ẹ máa rí i pé nǹkan ń rìn káàkiri ara òun àbí ara títa èyíkéyìí tẹ́yìn bá ti rí ń bẹ̀ gbọ́sù sí iléeṣẹ́ wa àbí ọ̀dọ̀ àwọn alágbàtà wa ẹ rí i pé iléeṣẹ́ Rálàgì ìgbáyé gbádùn ẹ̀yìn wa lẹ́yìn bàbá wa lẹ́yìn ìyá wa ló jẹ wá lógún la fi ṣe oògùn wa lẹ́jẹ̀ wọn kó kárí ilé kó kárí oko bákan náà la ní kó mọ́lẹ̀ sweet flosser òun ló ń fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ inú àgọ́ ara ọmọkùnrin téèyàn bá jí láàárọ̀ èèyàn gbọ́dọ̀ lọ ilé ìgbọ̀nsẹ̀ kó wọ tànẹ́dànù ẹlòmíì tó bá wà nílé ìgbọ̀nsẹ̀ láàrin ogójì ìṣẹ́jú àbí ìṣẹ́jú 45 minutes tó yẹ pé kò ní rí gbọ̀nsẹ̀ sí bákan náà la ní ẹ máa ra mọ òun ló ń ṣiṣẹ́ fún oríkèéríkèé ara tó ń roni àbí tó ń sẹ́ni àbí tó ń ròyìn wọnú eegun ìwọ́ra nìyẹn bákan náà la wá ní oníwóró tó ń ṣiṣẹ́ fún ìfúnpá gíga yìí ó wọ́pọ̀ láàrin àsìkò yìí tẹ́ bá kó èèyàn 50 jọ gbogbo èèyàn 50 yẹn ó kéré jù ẹ gbọ́dọ̀ rí 40 àti nǹkan kan tó yẹ pé bẹ́ẹ̀ bá yẹ fúnpa rẹ̀ wò yóò ga ẹ dákun nígbà yẹn máa ń ṣe é ṣe ńgbà míì wọ́n lè lọ yẹ̀ wò tí wọ́n ní nọ́mà tàbí kí wọ́n sọ kó lọ ọlẹ̀ jù ìpele mẹ́ta náà ni kó lọ òkè kó ṣe déédé kó lọ ọlẹ̀ àfi kó wálẹ̀ èyíkéyìí tẹ́yìn bá ti rí nínú ìpèníjà rẹ̀ ẹ dákun ẹ já múra sí ìtọ́jú ara wa ẹgbẹ́ kan orí yóò máa fọ ẹlòmíì wọ́n dẹ̀ yẹ̀ wò wọ́n ní nọ́mà yóò dẹ̀ máa pariwo pé gbogbo ẹgbẹ́ orí ń fọ òun ẹlòmíì gbáyà ni ó máa ṣe pípípípípí ẹlòmíì gbogbo ìgbà ni ó máa rẹ̀ ẹlòmíì láti ibìkan síbìkan kò ní lè rìn ẹlòmíì yóò máa rí pé tí òun hó ẹlòmíì nígbà tí ó bá fi gbẹ́sẹ̀ méjì sí ẹsẹ̀ mẹ́ta báyìí ẹ máa rò pé òkè ògànná ní tí ń bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ti wà lórí ìpèníjà yìí ẹjẹ́ gbìyànjú ẹjẹ́ mójútó àlàáfíà ara wa èèlò máa lọ́bẹ̀ tó bá lọ́bẹ̀ yìí dùn ọbẹ̀ yìí dùn èèlò ló pa bẹ́ẹ̀ náà ni oògùn ní tọ́jú ara bó bá ṣe tọ́jú ara àbí bó bá ṣe lu ara ẹ ló ṣe bá. alájì nípa èyí tí ẹ sọ mẹ́nu dákẹ́ yìí ẹlòmíì yóò lówó nínú ìgbànú yóò wá mọ pa owó mọ́ yóò sì ní owó ní báńkì yóò tún mọ pa owó mọ́ kò ní jẹ nǹkan tó dáa. àlàáfíà ara rẹ̀ sì lábùyẹ̀. tó alájì ẹ mọ̀ wò wípé ẹ gbà wọn aráalé nímọ̀ràn lábala tá a dé yìí lórí káwọn èèyàn máa pawó mọ́ kí wọ́n sì máa tọ́jú ara wọn. ẹ ṣe atọ́gùn bíi tẹ́ lọ yẹn oríṣiríṣi lọ́lọ́run dá àwọn èèyàn gẹ́gẹ́ bí wọ́n ní ìrírí sàgbà gbogbo wọ́n ní orin àrè ó kọjá oníwèé mẹ́wàá gẹ́gẹ́ bí mo wà ní orílẹ̀-èdè Niger ní ọdún kan wọ́n á lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan tó jọ ọmọ Ṣakí ilé ìwòsàn ńláńlá wọn wà níwájú ilé ọ̀rẹ́ mi yẹn
mo wá gbọ́ tẹ̀ǹkẹ́ wá ń sọ fún ẹnìyẹn yìí pé má yẹn padà kú ọ̀gá ń lè wòsàn pé kó mú àpò 5 sẹ́fà wá káwọn fi ra oògùn ó ní kò sówó lọ́wọ́ òun nígbà tí ó padà kú nígbà tí wọ́n wo inú gbànú rẹ̀ 100 sẹ́fà ní bẹ́ẹ̀ lábẹ́ rẹ̀ torí àpò 5 tí ó fi ra oògùn ṣe rí àlàáfíà ara wa ní ẹ jẹ́ ká mójútó òun ló jẹ́ kókó bó bá fẹ́ wọṣọ ara tó fẹ́ wọṣọ sí tó bá tọ́jú rẹ̀ báwo la sọ òun ó ṣe dúró ẹ dákun ẹ̀yin ìyá wa lóbìnrin ẹ̀yin bàbá wa lọ́kùnrin ẹ̀yin ẹlẹgbẹ́ mi ẹ dákun èyí téèyàn bá jẹ náà ni ó kún fún yẹn o mo fẹ́ ra gbá mo fẹ́ ra wo ṣùgbọ́n èyí tó fi ń lóore jù tó dáa jù mo fẹ́ ṣẹ̀sìn náà àlàáfíà ara mo fẹ́ wọṣọ síta náà tí ò bá sálàáfíà ara wo ló fi wọ ẹ dákun gbogbo ìpèníjà yòówù tó bá ti dé ẹja gbìyànjú ẹja mójútó àlàáfíà ara wa ọ̀gá oore tí yẹn fi wá oore òun làlàáfíà. tó Alhaji níbo ni àwọn iléeṣẹ́ yín àti olúléeṣẹ́ yín wà àti ẹ̀ka iléeṣẹ́ yín. torí àwọn tó bá fẹ́ kàn sí bẹ́ẹ̀ni kó tó di pé àdókè lọ́hùn. olúléeṣẹ́ á wà ní ìlú Ìṣẹ́yìn ní ojú bàbá ní ìyànà Òkè Ayọ̀ bákan náà ẹ̀ka iléeṣẹ́ á wà ní ìlú Àgọ́ Àrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì Ìṣẹ́yìn ilé bàbá Akíntọ́lá bákan náà ẹ̀ka iléeṣẹ́ á wà ní ìlú Òkè-Òwò ilé bàbá Akíntọ́lá ẹ̀yin tìlú Àgọ́ Àrẹ ẹ máa retí wa ní ìjọ́ mẹ́jọ ọjọ́ Àlàmísì ìjọ́ mẹ́jọ àtijọ́ Jímọ̀ ẹ̀yin yóò tún jẹ àǹfààní gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ máa ń pè wá pé aláìjíjọ́ ò lẹ́wà sọ́dọ̀ wa iléeṣẹ́ láàlá kìí dẹ̀ tarọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pè tó bá pè wá fún nǹkan ẹ̀mí iléeṣẹ́ mi ìṣerú eléyìí oògùn àrùn pọ́nbélé làwa ń tọ́jú. ìyẹn ni wípé tẹ́nìkan bá fẹ́ yẹ iṣẹ́ wò wípé bó lọ́jọ́ iwájú mi ó ṣe rí. àwọn ìyẹ̀wò lọ́dọ̀ tiwa àìyẹ̀wò lọ́jọ́. kẹta oògùn. kata oògùn. máṣíìnì tí ẹ fi ń ṣe. tìgbàlódé ká dẹ̀ fi ṣàyẹ̀wò fún ẹ pé nǹkan báyìí ní í ṣe ẹnu àgọ́ ara oògùn tó rà ní alápò 12 àbọ̀ ní alápò 2 àbọ̀ ní alẹ́ ọgbọ̀n àpò ní bá ṣe ní bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn ẹ já dókè lọ́hùn náà ká da tọ́mì ẹ kó kalẹ̀. ó tún ti dé òkìlódé ògùn yìí ni ògùn wo ni tilẹ̀kùn lẹ́yìn lógún omi gbàmóge ẹ máa ra mọ́ sweet bitter kó mọ́lẹ̀ okay now ara ríro kẹjẹgbẹ rámọ ni kò béèrè fún ẹyin dídùn kẹjẹgbẹ rámọ ni kò béèrè fún ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe tàbí èyí tó dẹnu kọlẹ̀ jogun omi ni kò béèrè ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe inú kíkan inú dídùn gbàmóge ni ó béèrè fún àtọ̀ sí ọjọ́ tó ti pẹ́ gbàmóge ni ó béèrè fún ìkẹ́ oṣù ségesège gbàmóge ni ó béèrè fún ara kíkan ara dídùn sweet bitter ní kò béèrè orí fífọ́ kẹjẹgbẹ sweet bitter ní kò béèrè ọ̀sà tí kẹjẹgbẹ sweet bitter ní kò béèrè àlèṣègbọ̀nsẹ̀ bó ti tó kó mọ́lẹ̀ ní kò béèrè fún rálá fẹsọ̀ ló ṣe ewé àtẹ̀kọ́ wọ́n fi pò okay 090272370. tilẹ̀kùn lẹ́yìn ni o jogun omi mara mọ́ kó mọ́lẹ̀ sweet bitter rárá kẹsàn ló ṣe ewé àtẹ̀kọ́ okay now ó ti yá 0902723822370 tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe jogun omi ni kò béèrè sí títà ló lè ṣe rámọ ni kò béèrè fún rálá fẹsọ̀ ló ṣe rálá fẹsọ̀ ló ṣe rálá. bó ṣe jẹ́lẹ̀ gbọ́ ohun gbogbo etí tó láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa gbọ́ ètò tó ń lọ lórí ẹ̀rọ agbàgbé lọ́wọ́lọ́wọ́ fún títí àsìkò yìí Alhaji Àbọ̀lọ́rẹ́ wọ́n wà níkàlẹ̀ pẹ̀lú wa lórí ètò láàárọ̀ yìí ohùn wọn náà lẹ́sìn tí ń gbọ́ tí wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀
nípa bí iléeṣẹ́ wọn bó ṣe gbé àwọn oríṣiríṣi nǹkan lọ́wọ́ àti nǹkan tí wọ́n ń ṣe àti nǹkan tí wọ́n ń ṣe ní iléeṣẹ́ wọn. Alhaji, fún àwọn tó ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, kí ni àwọn ènìyàn ò mú lọ́wọ́ láti wá ṣe alábàápàdé yín láàárọ̀ yìí? wọ́n bá ti ń bọ̀ kàn mú owó káàdì dání, wọ́n dẹ̀ mú àyẹ̀wò àtowó díẹ̀ tí wọ́n fi rògùn dání. Owó díẹ̀ tí wọ́n fi rògùn. Owó káàdì. Àtowó tí wọ́n fi ṣàyẹ̀wò àtowó tí wọ́n fi rògùn. Ok. Kí lẹ fi ṣàyẹ̀wò ọ̀hún? Máṣíìnì ìgbàlódé ni, kì í ṣe pé àwọn wo fà bí àwọn wo ẹni tó bá wá dé tí ò bá ní owó máṣíìnì yẹn ṣebí ń tágbà rẹ̀ bá gbà náà ló ṣe. bàkà yóò ra ẹlòmíì ń bẹ tó yẹ pé ìpèníjà rẹ̀ ò tiẹ̀ jẹ́ mọ́ kó lo máṣíìnì kó lo nǹkan kan. Ẹlòmíì ń bẹ tó yẹ pé kò ní di àyẹ̀wò kan lọ títí pé òun ti ṣàyẹ̀wò wá àyẹ̀wò tó ṣe òun dà. Tàbá dẹ̀ ti di àwọn oògùn tó rà ní àwọn oògùn tó ẹ̀wọ̀ tágbà rẹ̀ bá rà á kó máa lọ kọ́lọ́n kó bá a lò ní sábàbù nínú àgọ́ ara. Alhaji, ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ fi pé ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yín lábala tá a dé yìí. Nọ́mbà wa 090 090 63 63 82 82 23 23 70 70 090 090 63 63 82 82 23 23 70 70. ẹlẹ́kejì 090 090 27 27 24 24 91 91 06 06 090 090 27 27 24 24 91 91 06 06. àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi ṣe ẹni tí ó kàn tó fi kan ẹja mójútó àlàáfíà ara wa ọ̀gá orí téèyàn fi wá orí òun làlàáfíà èèlò lọ́bẹ̀ ẹja tọ́jú ara ó dàbọ̀. tó bó ṣe jẹ́ lẹ́gbẹ́ àwọn ènìyàn wa kì í dùn kó pọ̀ ṣókí náà lọ́bẹ̀ oge àwọn ènìyàn mọ nǹkan tí wọ́n ń gbọ́ wọ́n sì mọ òtítọ́ yàtọ̀ sí òféègè àti òfúùtùfẹ́ẹ̀tẹ̀ àṣà tí ò ní kánú. Ìyẹn ni wípé irọ́ kò ní nǹkan méjì, irọ́ ni irọ́ ń jẹ́, bẹ́ẹ̀ ni òtítọ́ òun náà kò ní orúkọ méjì, òtítọ́ náà ni òtítọ́ ń jẹ́. Ibi tó bá fẹ́, ibi tí ènìyàn bá fẹ́ òun ni ó yà sí, ibi tá a bá fẹ́ là á yà sí, bóyá òtítọ́ ni o tàbí irọ́ la fẹ́ yà sí, ká yà síbi tí ó bá pé wa. Ẹ wò mí bá ṣe ṣe rèé lórí ètò Àjímọ́ná fún títí òwúrọ̀ òní, àbíbò ni Ọlánrewájú. Yes, a ní rí jù báyìí ká mọ fèyí sí lọ. A ní rí jù báyìí lọ lórí ètò fún títà àárọ̀ yìí. A tún mọ pàdé lórí àkọ́tún ètò tó bá ti di ọ̀la, ṣùgbọ́n tó bá di aago 3 ọ̀sán òní ẹ jẹ́ ká pàdé lórí ètò Gbàgede Àríyá. Títí ìgbà náà Ọlánrewájú Álímì ló kọ tèmi o, èmi ò ní kú o, ẹ̀yin náà ò ní kú, gbogbo àpátápátá kájọ máa fa ìkú dẹ́gbẹ̀rà. Ó dàbọ̀. tó kí n tara ṣàṣà ká ké arábìnrin Mrs. Àyántòrò Dorcas Olúwafúnmiláyọ̀ tí wọ́n ń ṣe ayẹyẹ orí kádún ní òní. Mrs. Àyántòrò Dorcas Olúwafúnmiláyọ̀ ìyá Títí ẹ kú ayẹyẹ orí kádún o, ọdún eléyìí kò ní jẹ́ àṣemọ. Bẹ́ẹ̀ náà ni Adélékè Péjú Joanna tí àwọn náà ń ṣe ayẹyẹ orí kádún lọ ní òní yìí. Ìgbà ọdún kan ni ọdún eléyìí kò ní jẹ́ àṣemọ láṣẹ Ìdùmarè. Adésínà Òyìnlọ́lá ló ní ká kí yín pé ẹ kú ayẹyẹ orí kádún. Happy birthday to you, long life and prosperity. Ire ńlá yóò wà sí inú ọ̀dẹ̀dẹ̀ yín. Bẹ́ẹ̀ náà ni mò ń lo àkókò yìí láti ké Ọládòkun Elijah kó bó ṣe kẹ́kọ̀ọ́ yege tó sì parí ẹ̀kọ́ ọ̀hún. Ọjà ire ni yóò jẹ́, yóò sì fi ṣohun rere láṣẹ Ìdùmarè. Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi, mò ń dágbére lórí ìròyìn Àjímọ́ná fún títí òwúrọ̀ òní. Ẹ jẹ́ ká tún jọ pàdé tó bá di alẹ́ láago 10 sí aago 11 lórí ètò Ọ̀dẹ́npẹ̀tù. Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ ń dágbére lórí ètò Àjímọ́ná fún títí òwúrọ̀ òní wípé níbi orí mi ò ti là ẹlẹ́dàá mi ò máa ṣàì gbémidébẹ̀ dandan. Ìpàdé wa yóò tún di ọ̀la o. Àwọn àyè wọ̀nyí lẹ́ẹ̀tì rí nǹkan tó ń jáde ní iléeṣẹ́ Ralac Ventures. Ó dàbọ̀. Òbí tí ẹ lè máa rí àwọn ọjà wa káàkiri ní ìlú Ṣakí, ẹ lọ sí ọ̀dọ̀ Alhaji Nínúọlá, bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Alhaji Sulaimon Ògìdìngbò roundabout, bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Alhaji Nesruddin Ìtàtàbà, bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Albisra. Tí ẹ bá dé ìlú Àgáwàrẹ, ó wà ní ọ̀dọ̀ ya Sukurat, ó dẹ̀ wà ní ọ̀dọ̀ ya Lukman. Nílùú Adó-Àwáyé, ó wà lọ́dọ̀ Sakirat Adéṣeun, ó wà lọ́dọ̀ Ìyá Ishat, ó wà lọ́dọ̀ Ìyé Èjìdé, ó wà lọ́dọ̀ Mọ́mì Henry nílùú Adó-Àwáyé. Nílùú Ọ̀kákà, ó wà lọ́dọ̀ Ẹ̀mílójú, ó wà lọ́dọ̀ Àyìnà Ìyá Ńlá. Nílùú Ayétòrò Òkè